أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أقبل فضل الله أتركات الجلال الله سبحانه وتعالى قدركم أبانا محمد صلى الله عليه وسلم وعلى وصحبه أتبوا مسلمين قبوا أمي رب العالمين الحمد لله أتودي lórí ìtẹ̀síwájú ètò tí a ṣe lánàá ọ̀nà ni àwọn ìpèníjà àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Hajj ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ mo wà pẹ̀lú àwọn sheikh mi àwọn Imam Kutubi inshallah àwọn náà ló máa tàn ìmọ́lẹ̀ sáwọn ọ̀rọ̀ tí ó ń jà ọ̀rìn ní ìta nípa Hajj tí ó ṣẹlẹ̀ inshallah ká tó bẹ̀rẹ̀ mo fẹ́ kí àwọn sheikh wa kí ọba sálámù sáwọn. الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. حياكم الله. الحمد لله. أنتم حياكم الله. أيوة أنتم كذلك. الحمد لله شيخ. Hajj ọdún yìí ó ní agbára. الحمد لله. ìdí tó fi nágbára ni pé alhamdulillah fún àwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí dúpẹ́. Ṣùgbọ́n a ní láti tàn ìmọ́lẹ̀ fún àwọn tó jẹ́ pé àwọn òbí bẹ́ẹ̀ mọ̀ nípa wọn láláì mọ̀kàn mọ́ tó tí yé wọn ni. Òun náà ni nípa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Hajj. Àwọn ìṣẹ̀lẹ̀ ńláńláńlá. Nílẹ̀ náà ni pé púpọ̀ àwọn èèyàn lọ́dún yìí wọ́n ṣaláìsí wọ́n kú nínú pósẹ̀sì Hajj náà ni. So ilé wa jẹ́ ìgboyà fáwọn ọ̀tá láti wọ́n alhamdulillah ẹ wò àwọn tó ń lọ sí Hajj àwa wọ́n pé almost thousands wọn ló kú bóyá wọn ní lọ́mọ́ so owó mídíà bẹ́ẹ̀ sí ń gbé àwọn mídíà bẹ́ẹ̀ sí àwọn mídíà tó jẹ́ pé wọ́n ń gbé dáadáa Islam tẹ́lẹ̀ tó gbé bí àwọn èèyàn ṣe wà lórí àpáta tawaf tó gbé bí Islam ṣe ń kọ nígbà tí wọ́n gbọ́n pé àwọn èèyàn máa kú ní Hajj ọdún yìí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń gbé ẹ̀wò wípé ó máa di táwọn mùsùlùmí láti máa lọ sí àṣà afẹ́kẹ́ bá àtọ̀ ìmọ́lẹ̀ sáwọn ìṣẹ̀lẹ̀ yẹn. alhamdulillahi rabbil alamin wa afdalu salati wa tamu taslimi ala al-mab'uth rahmatan lil alamin nabiyyina wa habibina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد مكيفكو الحمد لله مكيفون جوكوكورو nípa ìtàmálẹ̀ sí Islam àti ìgbé Islam ní àrùgẹ́ mọ́bẹ̀lá Allah subhanahu wa ta'ala oníkàlùkù wa ọlọ́nkú jọjáre o al-ikhlas tó jẹ́ máa jẹ́ mú tọ́lọ́n fi mọ́ gbáṣẹ́ ọlọ́nkú fi jí ń fi ṣẹwà lọ́n máa jẹ́ ká jọra wa lójú al-ujub wal-riyah wal-fakhr wa hubbu ar-ri'asa was-sum'a hadhihi amrad al-qulub àwọn àìsàn ọkàn tó máa ń kó bá rúṣẹ́ tà ń ṣe yìí ọlọ́dọ̀ kó má fi ṣàdánwò fún wa ọlọ́run máa fi ń ṣàdánwò fún yàn ni ṣètọ́nù dẹ̀ máa ń lo fi bá ṣe yẹn jẹ́ ọlọ́dọ̀ kó má ju wọnú ṣẹ́ wa bá a ṣe ń wù wá ká ní ikhlas ọlọ́dà ní ikhlas èyí gbẹ̀rí ara ẹ̀ jẹ́ pé mo ti ní ikhlas ní ìbẹ̀rí jẹ́ ìyá mọ̀ bẹ́ẹ̀ náà èèyàn á tún mọ̀ bẹ́ẹ̀ kí ọlọ́run ikhlas yìí dá ní iṣẹ́ ó wá wù mí kí ni ọlọ́run jọjá ni à ń ṣiṣẹ́ lórí ká ní kọ́lọ́n jẹ́ ká lè ní kó gbà lẹ́sìn lọ́wọ́ wa. ṣe rí ọ̀rọ̀ Hajj ọdún yìí alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ó ka ìmí àti yín kúnnú àwọn tó ṣe Hajj lọ́dún ọdún tó ń bọ̀ ọlọ́run tó kà wá fún ọlọ́run tó kà wá fún gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń wò wá lé náà tí àwọn náà ń jẹ́ náà rẹ̀ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ṣe ń sọ lọ́wọ́ yẹn lọ́wọ́ bá ṣe tiwọn náà ọlọ́run bá ṣe náà gbẹ́yìn tó wù tọkàntọkàn tó wù tẹ̀mítẹ̀mí tó náà sunkún ẹ̀ torí mo rántí bí ìgbà tẹ́mi náà ti wà Hajj rí tí ẹ bá rí ibi tí mo ti ń ṣàdúrà Hajj àrùn lẹ́bàá lórí àmọ́ ń ṣàdúrà tí mo fẹ́ gún sámà ó máa ń ga lẹ́nu mọ́ pé ṣé kí ni dẹ̀ máa possible tó yẹ kí ni hálà tí mo wà ń gbà yẹn ẹlòmínà wà bẹ́ẹ̀ lẹ́nu náà báyìí tó náà mo rò kó ṣó dẹ̀ possible ọlọ́run tó jẹ́ kó possible fún ẹ Hajj ọdún tó bàbá ṣe rán fún ọlá al-Qur'an al-Karim ṣé rí àwọn táwọn èèyàn ń gbé pa Hajj ọdọọdún náà máa ń gbé lẹ́yìn pariwo àwọn èèyàn kú ọdún tó lọ ọ̀tọ̀ ní ariwo tán pa ọdún mi tó tún bọ̀ tó tún láriwo tán pa ṣe rí àwa ní ká mọ dúpẹ́ fọlọ́n ẹ máa rí kí gbogbo àwọn discussions wa ta nílànà gbogbo ẹ̀ pátápátá ibi tá a padà náró ẹ̀ sí náà ni pé ìkórìíra Islam ni ṣe rí lẹ́yìn náà hasad ni ìkórìíra Islam náà ìṣèkéta Islam ni wọ́n envy Islam náà because ẹjọ́ ìyẹn kú ṣe wá dọ̀nà bá ṣe pé nǹkan ta torí ẹ̀ wá ṣe bí pé a fi wá para wa nígbà tó gbá ń kú nílé kò ìgbà wa kú oge mo ń lọ Hajj bẹ́ẹ̀ mo lọ pààyàn bẹ́ẹ̀ o kò sọ tó gbọ́dọ̀ ní ẹ̀kún lé tuntun kan wá kú ní àfẹ́ wá sin Ọlọ́run subhanahu wa ta'ala so àwa débi ìtàn ìṣẹ̀lẹ̀ mi wá ń bọ́ àwọn èèyàn ṣàìsàn nǹkan kan wá ń ṣẹlẹ̀ òun ń pa wọ́n yìí ti mú wọn sunstroke mú wọn heat stroke mú wọn ó wá ń fa kẹ́mi máa bọ́ ìyẹn ṣe wá di nǹkan máa wá gbé lórí pé Hajj àwọn èèyàn ìyá àgbọ̀dọ̀ pọ̀ báyẹn kí àwọn ìṣẹ̀lẹ̀ báyìí kó má ṣẹlẹ̀
agbọ́dọ̀ kọ́ mọ́ fact so because àwọn tajamu'at àkójọ àwọn èèyàn àwọn gatherings tí ò tó báyìí táwọn èèyàn bá kàn ń kójọ tán ju bí 200,000 people lọ ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ táwọn politician bá láwọn campaign ẹwọ tó mọ́ ṣẹlẹ̀ nígbà tí láwọn níbi ìgbà tí wọ́n kà àwọn nǹkan tí ó gbọ́dọ̀ mọ́ gbọ́gan náà mọ̀ bẹ́ẹ̀ ẹ máa kú ń bẹ̀ tán bí kan máa bá kíní kọ́ńdọ̀m kan máa bá pátá obìnrin kan máa bá kíní wọ́n tún mọ́ sí ìranú ń bẹ̀ gbogbo ilé ìgbé aṣọ ń pọ̀ tó ń bí ẹ̀dí bá wọn sẹ́ǹsì báyìí alhamdulilayi lórí ẹ̀rọ tí tètè mọ̀ sọ so àwọn nǹkan tí ó gbọ́dọ̀ gbọ́ nìyẹn so fi pé ẹ máa pẹ́ ìgbọ́rọ̀ nínú àwọn èèyàn báyìí ṣe rí báyìí so báyìí wá sọ àwọn ilé ìbọn ṣe máa ń ṣe àwọn kíní ẹ̀ máa tún gbọ́ wọ́n gbẹ́ nìkan lọ́bẹ̀ wọ́n ṣẹ́ nìkan ọgbẹ́ làwọn níbi campaign wọn alhamdulilayi nítorí ẹgbẹ́ campaign àwọn èèyàn yóò ìbọn wọn para wọn sí wẹ́ àwọn ìsìn ìṣẹ́ni tó ń gbẹ̀mí àfi wá para wa níbàá ó mọ̀ sí pé àwọn èèyàn àwọn ọmọ nílò ẹ̀mí yóò tó fẹ́lọ campaign ẹ̀rù tó mọ́ ń bá àwọn náà pé àwọn èèyàn báyìí ń bọ̀ pé ẹ̀rù ò bá wá pé èèyàn tó fẹ́ wá pa wá nínú àwa ara tábẹ́ ṣe nǹkan ẹ̀rù yóò bá wá so ẹ̀rù ọ̀tá náà ló mọ́ ń bà wá ju pé àwọn ọ̀tá náà ni so tá bá débì táwọn kankan bá wá ń ṣẹlẹ̀ kò yẹ kó jáde táwọn èèyàn máa mọ pa ni pé wọ́n ń kú ní hajj wọ́n ń kú ní hajj wọ́n ń kú ní hajj ẹ̀wọ̀n adó tó wá wà àwọn onímídíà kámọ̀wùlẹ̀ dárúkọ ó di pé wọ́n lágalẹ̀ lórí Facebook jù wá lọ wọ́n máa lọ rìpọ́ọ̀tù wa ní ìṣègùn wá di pé péjì wọ́n á ní pé kan ló ṣe péjì àwọn náà mọ́ra wọn ẹ wo àwọn nǹkan tí ogun wọn náà ṣe lọ́dún yìí báyìí ìkíní kan Yorùbá news Yorùbá ó wá ń rìpíìtì èèyàn 1000 kìíní kan ló kú ní àjọ ọdún yìí ó ru àmújù ó wá mú ní àjọ ọdún yìí ó wá ṣekú pa àwọn èèyàn 1301 ìgbóngbà tó wá ń tẹnu mọ́bẹ̀ yẹn bí nǹkan negative nǹkan náà wọ́n gbé ládùúgbò nǹkan dáadáa ọlọ́run ọba ní kó pọ̀ tó ṣẹlẹ̀ ní hajj ọdún yìí adúpọ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ká èmi ó ka ẹ̀yin náà kó ní tó ṣe hajj ọlọ́run ju ọmọ yọwá kó mẹ́ ẹ̀ṣẹ̀ wá rí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ páwọn èèyàn kù yìí táwọn èèyàn ń gbé irú àwọn nǹkan tí wọ́n ń gbé yẹn àwọn nǹkan míì náà wà tó yẹ kí wọ́n sọ ń pa ìṣẹ̀lẹ̀ yẹn because ẹlòmíràn ní gẹ́gẹ́ bí nǹkan tí ìjọba Saudi gbé jáde wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn tí wọ́n kú yìí òǹkà wọn tó báyìí lóòótọ́ ayébẹ̀kọ́ àwọn náà dẹ̀ jiyàn pé òǹkà wọn ó tó bẹ́ẹ̀ ó dẹ̀ natural àbí because kò irú èrò tó pọ̀ báyìí níbi tí èèyàn mílíọ̀nù sì ti ń pàdé sọ pé kò possible kí irú àwọn èèyàn báyẹn máa pàdé káwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan máa ṣẹlẹ̀ tí a máa rí bí irú nǹkan tí millions là ń sọ yìí officially wọ́n gbé 1.something million jáde àwọn oní train tí wọ́n gbá òyìn ní jámọ́rọ̀ ìgbà táwọn máa kàyé passenger táwọn gbé àwọn gbé 2.80 kìíní kan million làwọn gbé jáde. even figure yẹn gan ni wàá kó. kò ní tí wọ́n yọ tí wọ́n gbé ẹ̀sábìsì rẹ̀ wọ́n máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ tí ẹni ọ̀tọ̀ ní ọjọ́ tí official báwọn níkà ní pé àwọn tó wọlé ìyẹn official kìíní àwọn ní hajj àwọn tó gbèrò train àwọn sọ táwọn kó lé ní 2 million ẹgbẹ́ tí wọ́n kò accurate mọ̀ àwọn táwájọ wà bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ pé àyíwá mọye thousands of people nínú wa táwọn ò tiẹ̀ wọ train. ẹgbẹ́ gbà ní train bá mú 2.3 kan million jáde ó bọ̀ sí pé àwọn tó tún wà tẹ́ẹ̀ tún wọ train rárá àwọn náà tún wà. àwọn wà tó fẹsẹ̀ rìn. wọ́n fẹsẹ̀ rìn fígọ̀ yẹn sì kò jáde nínú kan yẹn ó jẹ́ pé àwa tá a wà ń bẹ̀ yẹn kò ń sọ̀rọ̀ fígọ̀ tá a tún rí yẹn Ọlọ́run nìkan gan-an ló mọ òǹkà wa ẹ wo last year hajj last year Saudi government fẹ́ gbé fígọ̀ bí i 2.5 million tí máa gbàgbé but àwa tá a wà bẹ́ẹ̀ kọ́ àwa tá a ṣe hajj tá a bá wọ 4 million díẹ̀ ló máa kú because at a point gbogbo abẹ́ tẹ́ǹtì nínú náà everywhere ó wà occupied ó gbà tó kó tán àwọn abẹ́ bíríìjì làwọn èèyàn sùn sí lọ́sàn-án ìwọ́n ṣòwò náà ọ̀sẹ̀ gẹ́gẹ́ gbà táwọn tá Islam kan bá tún gbọ́ yẹn Nàìjíríà ńlẹ̀ Yorùbá àwọn bá ti wáyé kó tó tán upon 4 million tẹ́ ṣe báyìí fi 4 million làwọn yẹn 4.5 làwọn yẹn san upon 4 million ní abẹ́ bíríìjì lọ́sọ̀ wọn tí àwọn lọ́rùn àwọn ń fara gbolẹ̀ fún Allah subhanahu wa ta'ala so tí wọ́n fẹ́ lọ ni pé ẹ jẹ́ ká wò kan tí Saudi gbé jáde tábà ní ká wo medical service tí Saudi provide fún àwọn èèyàn lọ́dún yìí ó kọjá kákan àwọn ọmọlọ́mú fígbó àwọn èèyàn tó kú wa èmi sì lè sọ̀rọ̀ pa àwọn tó kú yẹn gẹ́gẹ́ ẹ jẹ́ ká analyze àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó pọ̀ nísìn lápèjúwe bí bá a ṣe ń sọ yìí nígbà tán kàyé àwọn èèyàn tí wọ́n kú pé 1.something about 80% wọn àwọn tí wọ́n wà authorized ni wọn wọ́n sọ pé illegal ni ọ̀nà tí wọ́n gbà fi ṣe abẹ́lẹ́ ọba kọ́lọ̀ kó gbà wọ́n lẹ́rù kọ́lọ̀ kó foríjì wọn kó bá ṣe wọn náà àlùjánnà àwọn náà kò sí tó mú wọn ṣe hajj tí ò ní tẹ̀sírẹ̀ ọjà pé
àwọn náà kan àwọn náà fẹ́ ṣe àwọn náà fẹ́ ṣe tọ́lọ́run kò ságbára fàyà máa ní àwọn bọ̀ tó dé àkú díẹ̀ káàtó ó kù díẹ̀ ní kòkò púpọ̀ ó yà bí ó kù díẹ̀ ẹni kò gbá kó níwọ̀n ní hajj ẹni kò gbá wọn ni kò ní àgbẹ̀mọ́ ìṣúná. sọ̀rí náà ìdí tó fi gbé lẹ́gà kí ni ọkọ̀ fi control káàbì ẹni ó dẹ̀ yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ torí ohun tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá kí ló ẹ̀bà tó lè mọ́ṣẹ̀lẹ̀ lọ́dún làwọn náà fi lé lórí pé ilé ìkíní ra ètò dẹ̀ gbọ́dọ̀ wà ètò gbọ́dọ̀ wà ṣùgbọ́n aláwọ̀ tí wọ́n ti lọ yẹn ọmọ ìyá wa ni wọ́n ti jáde láyé àyíwá tó ń sọ aburú nípa òkú wọn làwọn mú aṣọ fún wọn kókè àwọn tí wọ́n ṣe yẹn kọ́ lọ́wọ́ kó bá gbà wọ́n lẹ́rú kó bá ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wọn so ọ̀pọ̀ nǹkan tí wọ́n ṣe yẹn ní pé wọ́n wá jáde láyé kí wọ́n ló bì fún wọn látara pé wọ́n wà authorize àwọn nǹkan tí gbogbo àwọn tó ní ẹ̀tọ́ tí wọ́n ní sí àwọn ò ní rí wọn àǹfààní yẹn wọ́n tó bá ti ní tẹ̀sílẹ̀ ò lè wọnú camp ò lè wá bẹ́ẹ̀ tent báwo ló ṣe fẹ́ ṣe ó wá fapẹ́ mọ́ rìn nínú ọrùn ó fa kẹ́rin yẹn kó gún ẹlòmíì tó rìn láti odidi Muzdalifa ó rìn tó fi wá sí Mẹ́kà rẹ̀ ó tún rìn padà nínú yẹn náà tó padà sí ọ̀nà. ìrìn á tó bí 4 hours. more than that more than that ìrìn yẹn tí máa lè ìrìn táwa rìn níjọ́ yẹn nígbà táwa tún wá rìn àtúnwá tí ìgẹ́tì ọ̀nà gbàdá ń bọ̀ wá sí Mẹ́kà ìrìn táwa níjọ́ yẹn pé àti rìn wá báyìí àti pé padà tá a tún padà wọ mọ́tò bí kàbá àtẹ̀rí mọ́tò wọ̀ bẹ́ẹ̀ ló fẹ́ tó 8 hours níjọ́ yẹn nìkan. àtẹ̀bí ní kọ́ máa massage ọjọ́ yẹn lágbára abúlé kí n ṣiṣẹ́. alhamdulillah gbogbo wọn ní kí ebi yẹn fi wá pọ̀ yẹn àwọn táwa tún tẹ̀sílẹ̀ mi èmi sì láǹfààní kí n wá bẹ́ẹ̀ tẹ́ǹtì mo ṣe hajj ní bó ṣe yẹ kí n ṣe hajj ẹ wá wẹ́n tí ó wà ní opportunity yẹn nígbà tó gbogbo ẹ lọ tán tá a ṣe gbogbo ara ẹ̀ èmi dídí dé sí padà mo padà bọ́ sábẹ́ èsì irú àwọn yẹn àwọn òbí kankan dé sí padà inú òrùn náà tún wà abẹ́ kíní kan náà tún wà ó fa kí àwọn ìpèníjà rẹ̀ kó ṣẹlẹ̀ rẹ̀ ní ìgbọ́mọ̀ ìyá wa dẹ̀ ni wọ́n ẹjọ́ kí ni tàwọn mídíà táwọn gbígbékúgbé kí ni pé ẹnu mọ́ bẹ́ẹ̀ nìkan náà wọ́n ń pariwo pé àwọn báyìí wọ́n báyìí ní another fact táwọn yẹn gbọ́dọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ yẹn ni pé àwọn èèyàn sọ agbègbè kan a kàn ń sọ wípé àwọn èèyàn kú àwọn èèyàn mọ̀ pé àwọn ẹlòmíín wá hajj kò sí tẹ́lòmíín wà láì kúlú wá síbi. ilé tó ń sọ yìí tí mo sọ̀rọ̀ yìí ìjọ yẹn níjọ yawm nahar níjọ ta kó ní Muzdalifa ta bọ̀ wá sí Jamra láti wá sí Mẹ́kà ìgbà tẹ́lẹ̀ ń padà lọ sí abẹ́ tẹ́ǹtì ní Mínà ọ̀nà jihad wọn pè kánà jihad sat ọ̀nà ilé ọba wọn wíwá so tí ẹ bá gbà bí ọ̀nà yẹn tẹ́ bá ń lọ ọ̀nà yẹn làwọn gbà wọn náà direct Jamra lọ sí Mínà ṣe rí ojú ọ̀nà wọn ó ṣèhìdù Allah òfurufú àbúrò lórí tí ń sọ yìí o àwa ń bá wọn òkú lójú ọ̀nà. In fact gbà tó dáa nìkan ìmọ̀ ọgbọ́n sọ kí n pè é dó ṣe ojú ogun la wà ní. bẹ́ẹ̀ irú kò lè báyìí kẹ́tọ́ ní 2 minutes àti ìjìnlẹ̀ lómi ẹlòmíì orí wheelchair ló wà ẹlòmíì àwọn tá a bá lórí wheelchair lọ bí àwọn afẹ́ tó lẹ́ tàbí mẹ́rin nínú àwọn tá a sọ pé ti kú àti wá kú sórí ẹ̀bẹ̀ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ wọn àgbàlagbà ni wọn kò sọ́dọ̀ nù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn máa tún wọn mọ̀ páwọn ẹni tí ò lálàáfíà ni wọn tẹ́ bá ti mọ̀ pé kí lè lè wá wá sí hajj tó fẹ́ lòmíì tí ò bá máa sí ní tí ọ̀rẹ́ fi wá ẹ̀rọ fọ́ọ̀tù wọn pé mo tó mọ̀ pé ò lálàáfíà kí ló wá wá ẹmọ tẹ́lẹ̀ bí ti wo pé ó dàbí pé àìsàn tó ń ṣòwò ìlú ọlọ́jọ́ ti fẹ́ dé ní tó máa bí wá kú sílé wá kú sí hajj. àwọn ètò pọ̀ nínú àwọn ojú ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà yẹn ẹ̀yin náà máa lè tẹ́lẹ̀ sílẹ̀ tẹ́ ẹ̀ bá ti fojú dá àwọn táwa lókùtà rí ẹ̀yin wo àwọn ẹlòmíì tẹ́ bá pàdé ní hajj láwọn àgbàlagbà tọ́nà tó rán mọ́ tó máa mọ́ tiwọn ẹ bá wí pé kí ni bàbá yẹn wà. bẹ́ẹ̀ni àwọn ìyá àgbàlagbà àmì àgọ́ ọ̀n lo ẹ̀mọ àwọn kí n tó fi ń rìn yà. yes now ẹ bá wí pé láàrin irú kọ́ọ̀dù àwọn tá a jọ dọ̀gbẹ́ àárín àárín ìtẹ̀sẹ̀ ẹ̀ lọ́wọ́ wa kọ́ lọ́wọ́ abúlé mi máa sáàgbé ṣe wá bomi sórí káwá sojú àwọn àgbàlagbà yẹn. ibi tí wọ́n á fi wá mọ̀ ni pé ẹ lọ bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ẹ̀sìn tó bá wà concern ni tó jẹ́ muslim tó dẹ̀ mọ̀ tó ń ṣe tọ́pọ̀lọpọ̀ bá dé bí ìtàn nígbà tá a bá rí èyí tá a fi ń kírun sáwọn òkú lára ẹjẹ bí ẹyin kí ló mọ wá sẹ́yìn náà ní mind tẹ bá rí àdúró thousands of people tó ń kírun sókù kan lára. subhanallah ipe kí wọn náà jẹ kéèmì náà parí dáadáa. ayiwa ọlọ́run sọ ìgbésẹ̀ lọ́rùn ẹgbẹ́ tí ẹni kí kọ́nà kéèmì náà parí dáadáa síbi ẹ̀rọ kìíní kan wà níbi àdúrà nígbà ṣe o tó bá jẹ́ lèmi òun bá ọ̀tọ̀ nígbà yìí sọ́tì o sẹ́yìn ibi tí kìíní yẹn wù ẹ̀yìn dé tí ẹ fi kílọ̀sì kankan sí kọ́lọ̀ ń jẹ́ kí títán parí síbí ẹni ní wà ní pé ọlọ́run ìlú ló wù mí kí n kú sí o àmọ́ jẹ́ kẹ́ni mi gùn díẹ̀ sí ẹlẹ́yìn òkú lè sọ wípé nǹkan pè ní ìmọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èmi ń sílẹ̀ ọmọ àti bẹ́ẹ̀ sọ ìgbẹ́lẹ̀ bí ẹ̀jẹ̀ mọ́ sọ ti nìyẹn ọlọ́run ògbódọ̀ ti ṣe bá fẹ́ dé o ó wù mí kí n wà ní Mẹ́kà ẹlẹ́wọ̀n máa tó wá ní kí n wà ní ihram wọ́n ṣàdúrà tèmi ni o ẹ tó wá wà tó wá tó gbogbo tí bá kú síbi tán
káwá kí ọ̀nà sinmi lára nínú haram Makkah káwá kí ọ̀nà sinmi lára káwá gbókùn lọ sinmi sí Madina ìyẹn ò dẹ̀ fi kò bẹ́ẹ̀ possible òkú tí ò bá kú sí Madina wọn kì í gbé wọn Madina bẹ̀rẹ̀ ká sọ pé àbọ̀ yìí tẹ̀sán yóò possible ṣé wọ́n lọ́ọ́ jà bá ń sí ni ó lè dìgbà yẹn kẹ́ tí ó fi pọ́lísì ó lè dìgbà yẹn kẹ́ gbọ́ pé ọlọ́kùnrin mi tó lọ sọ̀rọ̀ gẹ́gẹ́ kí wọ́n dé káàtì ẹ̀ bá ṣe tó lóun fún yẹn náà ọlọ́run gbàgbọ́ àti gbogbo náà ẹ̀wù ọmọdé òní mi tí mo ti ń bẹ lọ́rùn kan èmi ò ní wọ́n ti fi kílọ̀ wípé ọlọ́dẹ òní gbòòrò ìdára wọn àbá àdíjọ títí tán bá fẹ́ dé tó máa pẹ́ ni tó máa yá ni ọlọ́run nígbà tó dáa fún mi nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa ń wá bí ìgbó ṣe máa ń wá sọ́pọ̀lọpọ̀ lẹ́mí nìyẹn tó tó bá rí pé òkú àwọn òkúta náà pọ̀ yẹn ẹni tó wù kóun náà wá kú síbi gan-an ló pọ̀ láàrin wọn tó ọ̀gá ń bẹ náà pé títàn òun kó tó àwọn ilé tí wọ́n ń ṣe mùsùlùmí àwọn ọ̀tá Islam àwọn ọmọ agbóhùn làwárò pa fẹ́ rí níbi ká kú síbi ọmọ wọn lè dé bẹ́ẹ̀ ni ìgbà ni wọ́n gbé kí ẹ kú sí Mákà bá ọlọ́run wọn nígbà kú sí Mákà òun ò ní mọ kí ni àdúró rẹ̀ wọ́n á dúró ní pé kí a dúró thousands of Muslims millions of Muslims káwá gbé wọ̀ sí kan síwájú káwá máa kí o sí wọ̀ nìkan lára kí millions máa pariwo Allahumma ighfir lahu warhamhu wa'fu anhu wa'afi àwọn ẹni tó ń ṣiṣẹ́ ìbádà lọ́wọ́ àwọn ẹgbẹ́ ṣe hajj tó pé wọ́n ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn káwọn ọmọ ẹgbẹ́ náà fún ẹ pé ọ̀nà bá wa yá fi ẹ̀ ọ̀nà bá yá fún ẹ̀ àpèjúwe ìfẹ́dẹ̀ wà fún tó rẹ̀ àpèjúwe ẹ̀ ni pé ayé ta kan wáyé nìsín kọ́mọ̀ kan ṣe mọ́mí ẹ̀ abọ́mọ̀ kan ṣe ẹnìkan wọ́n ti wá pé àbídáde tí ni wo tó bá ilé dé màá nẹ̀ màá ṣe gbá ìyá wa jẹ orí ẹ̀ kíní kan ọmọ yẹn wá fẹ́ padà wálé ó wá mú chief imam gbogbo òlu wọn ó gbé sẹ́yìn baálé àdúgbò wọn ó gbé sẹ́yìn àfa àkọ́mọ́ńké ó gbé sẹ́yìn àwọn teacher school ó gbé sẹ́yìn àwọn lọ́yà tó wà ládùúgbò ó kó wọn sẹ́yìn àwọn accountant tó wà ládùúgbò ó kó wọn sẹ́yìn àwọn medical doctor àdúgbò ó kó wọn sẹ́yìn àwọn certified nurse ó kó wọn sẹ́yìn àwọn olówó businessmen tó lówó dáadáa ó kó wọn sẹ́yìn àwọn èèyàn kan lówó tó dé gbajúmọ̀ ó kó wọn sẹ́yìn ẹ wá lọ bá wọn nìgbẹ ẹ jẹ́ ká jọ ẹ wá lọ bá mi bẹ́ẹ̀ mami mi ẹjọ irú ìbínú wo nìyá ìyá mọ bí kọ́kọ́ ibà rẹ̀ ọkọ̀ akọ́kọ́ wálé láti àwọn tí ọmọ yìí ó sẹ́yìn lélẹ̀ wọ́n lè láàyè lè máa sálọ àpèjú ọlọ́run gàdú báyìí lọ ilé ẹ̀ṣẹ̀ wo là bá wá ṣe náà káwọn tó ṣe hajj tó fara gbolẹ̀ fọ́nà tó ti sunkún fọ́nà tó ti gbó kúrò nínú ẹ̀ṣẹ̀ káwọn máa bẹ náà pé ọlọ́run Allahumma ighfir lahu warhamhu wa'fu anhu wa'afihi wa'akim nuzulahu wa wasi' mudkhalahu ẹ̀rọ tá ní irú kúrò ní wú. ṣùgbọ́n ìwé tí ó jẹ́ mùsùlùmí kan àdúgbò náà pàákì àwọn èèyàn kú síbẹ̀ àwọn èèyàn kan kú síbẹ̀ ó wú àwọn èèyàn kan kú síbẹ̀ ó wú àwọn èèyàn kan kú síbẹ̀ nígbà tó máa dùn pé gbogbo ariwo táwọn pààyàn kò lẹ́nu bọ́dì kúrò ní hajj mọ́ọ̀dà kò lẹ́nu bọ́dì kúrò ní hajj lọ́pọ̀ tẹ́ra wọn ni àwọn èèyàn sì ń bọ̀ wá nísìnyí àwọn tí wọ́n ṣe ń gba treatment lọ́wọ́ tí wọ́n ṣe ń gba treatment lórí ìṣẹ̀lẹ̀ yìí lọ́wọ́ báyìí about 465,000 ni wọ́n fún àwọn èèyàn tó yẹ pé òkè wọ́n tó ṣe ń gba treatment lọ́wọ́ ní hospital wọn in fact níbi táwọn ẹlòmíì wọ́n ní ẹ̀wọ̀n wọn níbi 95 unauthorized patients are still receiving medical care. 95,000 lọ́dún ṣùgbọ́n tí ó gbọ́dọ̀ wáyé. Ẹgbẹ́ ọ̀gá ọ̀tún wa ní gẹ́gẹ́ bí pé with some lifted to Riyadh. Wọ́n tún fi pléèdì gbáwọn ẹlòmíì láti bí lọ sí Riyadh kí ló gba treatment. Àwọn tí wọ́n tún authorized nìyẹn. Now ṣé wàá làwọn tó wà authorized dẹ́mu pé àníṣe ojú kòkòrò làwọn èèyàn wá. Àwọn tó rẹ̀ yẹn sì lẹ́yìn kan lálàáfíà pé after ìmọ̀tẹ́lómi tó lọ gbádùn. After 3 months káwọn tálímọ̀ fáwọn orí kẹ̀kẹ́ sí kan tó bí wọ́n pé bóò fún ni hajj next year ẹ tún bọ́ àbẹ́bọ̀ tẹ́lẹ̀ gbé sí wọn. Wallahi àwọn bọ̀ wọ́n tún bọ̀ ni ó dá èmi sì èmi ó kúta àfojú níbẹ̀ ẹ̀ more than 10 àpọ̀tá lọ ìfẹ́ nìkan ni wọ́n ti padà kó ní padà fa ó wà emotion bákan nínú ṣẹ́ni ẹni náà àti èmi àti gbogbo àtàbá ìfojú yòókù tó àti ikú ẹni náà tàbí tí ń bẹ lọ́gbẹ̀ ọlọ́run hajj ọdún tó tún bọ̀ tó ṣe rọrùn fún wa àbójú rò pé subhanallah tó yẹ kẹ́yìn kọ́kọ́ báyìí náà wípé àkọ́kọ́ jókòó ọjọ́ ọdún lọ́gbẹ́ ọlọ́run nílẹ̀ kúrò láàrin wọn kò sí pé ẹlòmí ọjọ́ láàrin òun ẹjọ́ ìjọ náà àwọn ìjọ ń bọ̀ àti ń bọ̀. subhanallah so ìtumọ̀ ìní pé kò sí nǹkan tí mídíà lè ṣe. kò sí gbọ́dọ̀ ṣe wọ̀n wá. wípé ẹ mùsùlùmí máa ń lọ mọ́. ó máa gbé sọ̀rọ̀ rẹ̀ à ń pọ̀ sí ibi ìvìnìlá bí ìvìnìlá mọ̀ pọ̀ sí. wọ́n lè discourage àwọn yẹn ẹ̀kọ́ ẹ̀wọ̀ Nàìjíríà pẹ̀lú economic factor tó wà Nàìjíríà lọ́la ariwo táwọn èèyàn ń pa ń lé kò só ń jẹ́ o òṣèwò ebi o igbá o ẹ tún wá dúró thousands of Muslims tó wá sí hajj lọ́dún láti Nàìjíríà ẹ wò hajj last year àwọn tó gbowó ẹlòmíì 3 something million àwọn èèyàn gbà àwọn ẹlòmíì gba 4 million last year 4.1 4.5 million gbowó last year ni ẹ wá ó kúrò ní times 2 lọ́dún yẹn lọ́dún àwọn tó wá hajj ní 9 million 10 million 11 million 12 million. Nàìjíríà ni mo ti ń pè tẹ́ǹtì yẹn tóbi gan because bàṣẹ́ Kano ẹ mọ àwọn other African countries ẹ lè rí wọn lọ́dà 110 lọ sẹ́yìn but Nàìjíríà yẹn
ọ̀tọ̀ ní Kánò ọ̀tọ̀ ní Lagos ọ̀tọ̀ ní Ògùn ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe wà káàkiri ṣé wàá rí gbogbo bí wọ́n ṣe wá pọ̀ tó yẹn wọ́n á wá dúró millions of naira táwọn yẹn náà ohun tó ní bí a rò pé ààrẹ ohun àmàtàjú lánàá tẹ́kọ̀ sọ fún wa pé irú owó yìí bẹ́ẹ̀ kí ẹ mọ iye owó tó náà ó mójú tẹ́sán náà pé irú 8 million kẹ́lẹ́ àwọn ìjọba gọ́ọ̀mẹ̀ntì wà ká níbi 7 million náà sàn irú 7 million nílùú Abẹ́òkúta táwọn ti wá ó ra lẹ̀ káwọn ni ó tún bẹ̀rẹ̀ ìjọba ní kò bẹ̀rẹ̀ ìjọba Abẹ́òkúta ó ra lẹ̀ lábẹ́òkúta ó máa tún kọ́lé ilé ní tẹ̀. ní pẹ̀lú owó yẹn ní lẹ́bù táwọn ẹ̀lẹ́sìn wọn bẹ̀rẹ̀ àti gbogbo nǹkan bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ kọ́lé bọ́ ìyẹn àwọn yẹn wá ń kó owó yẹn kalẹ̀ pé àwọn fẹ́ fi ṣe kíni fẹ́ wà ó yẹ káwọn ọ̀tá ti mọ̀ pé ibi tí àjì wà lọ́kàn wa kọjá táwọn sọ yẹn ó kọjá táwọn sọ yẹn ó kọjá táwọn sọ yẹn bí ìgbìnlá so pípẹ́ àwọn yẹn wá lọ́dún ìdán pariwo yẹn báwo la ṣe máa ṣàdúró tó báyìí táwọn èèyàn wà ní kú lásìkò tí wẹ́dà rí bó ṣe rí yìí. even tó bá jẹ́ táìmì ìgbà àwọn yẹn ń kú even àwọn tó wá sí wọn ẹgbẹ́ àwọn tó dẹ̀ ṣe kan àwọn ẹ̀rẹ́ ṣe kan míì náà àwọn èèyàn ń kú Nàìjíríà ṣe kọ́lẹ́rà ló ń bá wàjà lọ́wọ́ Nàìjíríà yẹn sì ẹwà àwọn èèyàn ti kú nítorí kọ́lẹ́rà tó ẹ̀yìn àwọn pariwo kọ́lẹ́rà tí bẹ́ẹ̀ pawọ́ kọ́lẹ́rà tí bẹ́ẹ̀ pawọ́ ẹ wá pariwo ti lù míì tí òun ti wá ń ṣe lẹ̀ òun yìí kí ló pẹ́ sunstroke wa mú wọn heatstroke mú wọn ó wá fa káwọn èèyàn ẹ má pariwo yẹn káàkiri. wọ́n ń ṣẹlẹ̀ gan ní àwọn western country àwọn ẹmọ kí okó kọ gbiná. lẹ́ẹ̀kan náà ẹ̀yin ní ìgbà ilé máa gbiná káàdùkú àmì ẹ̀wọ̀n ìpínlẹ̀ ní natural disaster. bẹ́ẹ̀ ni pé orúkọ tí ò gbádùn tó ní bọ̀ ọmọ ìpínlẹ̀ ní natural disaster. bó ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn west ò ní gbé jáde sí other countries. yes wọn ara mọ manage nǹkan wọn. àwọn sọ negative sí wọn. ẹ ti báyìí. so nǹkan tó wá jẹ́ pé ibẹ̀ ṣe pé natural disaster yìí tó wà natural nílé ìlú oòrùn yìí ti òrùn dé 50-something degree 51 degree 50 degree 49 degree àwọn nǹkan tí wẹ́dà wọn mẹ́tẹ́ lásìkò tá a ṣe àjì yẹn so kí nǹkan wọn wà ní adú lẹ́wù yẹn kọ́ ẹ pé ẹ wá ń pariwo Islam ìyẹn ti kúrò ní nǹkan torí Islam ó ti kúrò torí pé àṣẹ hajj ó wà sí pé bí ìlú ìṣẹ̀lẹ̀ ní nìyẹn kálá àṣẹ hajj ní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ṣé kí mo tún fẹ́ bí náà tẹ̀bí ikú náà kọ́dọ̀ ni. ayọ̀ àwọn tó kú yẹn ọjọ́ tó máa kú ní ìyẹn tí ó bá sí ìlú àmà ìwà Ọlọ́run tí wọ́n kọ́ pé táìmù tó máa kú ní pé òun yẹn ló máa ṣiṣẹ́ ló máa ṣe lára àwọn ìtàdé máa gbàbẹ̀ lọ Ọlọ́run ti kọ́ kọ̀ọ̀sínà alìbàsánà 50,000 years Ọlọ́run ti dá sánmà sílẹ̀ 50,000 years Ọlọ́run ti dá sánmà kò tí ì dá ilẹ̀ níbi tí a dá Ádámù àti ìyá wa Ọlọ́run ti dá ó ti kọ́ pé àwọn yẹn kan mọ́ kára dáwọn àwọn ẹ̀dá kan ìjọba ìná máa kú àwọn àfáàní máa láwọn lọ ìgbà ìná máa láwọn lọ a máa máa rìn nínú òrùn wọn à níwà ọ̀tọ̀ ráìsì ẹgbẹ́ hajj tó máa ṣe a máa gbà ó ń tẹ́tí àríwá àkọọ́lẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ kágbà kan lè ní mẹ́rin pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ̀ níta níbi yìí pẹ̀lú ni pé ẹbìrì pẹ̀lú àwọn àlìkàwárí fẹ́ tọ́bi àyà tẹ́ńpé láwọn natural disaster wọ́n ṣe láwọn ìlú ni iná afẹ́ṣẹ́ yọ amọ̀sùnúgbò kó aṣùnúgbò ẹranko adá ní ilé kan náà ilẹ̀ máa yí ilé máa wó àwọn ìyá kú àwọn ìyá ṣe níbi báyìí omi tó mi yá gbogbo àwọn ìyá kú lọ so àwọn ìlú ní ilẹ̀ US ó ṣẹlẹ̀ US ó ní gbogbo àwọn ìlú káàkiri ṣùgbọ́n ọkọ̀ ẹ wá ń ṣẹlẹ̀ káàkiri ó wá ṣẹlẹ̀ nílùú Mẹ́kà ó wá mú lásìkò táwọn èèyàn wá ẹ wá ń pariwo Hajj Odun yìí lásìkò ó wá dásìkò Hajj Odun yìí kí ló ka Hajj Odun yìí pẹ̀lú tẹ́yìn náà mọ́ natural disaster kò jẹ́ ní gbogbo tẹ́yìn natural disaster àwọn akẹ́ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ló ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ àdéhùn Ọlọ́run Ọba tó náà bá fẹ́ gbé sí orí ilẹ̀ ni àmọ́ àwọn ọ̀tá Islam ṣẹ́ yuriduna liyutfi'u nura Allahi bi afwahihim ó kà fẹ́ pàmọ́lẹ̀ Islam ẹwọ́n bó bá aṣọ gbogbo àwọn èèyàn tó ń bá fàǹkà láàrin rẹ̀ kò sí nǹkan méjì ìkórìíra ìsìlámù ńlá kò sí nǹkan méjì ìkẹyọ̀ kan náà ní pé ó ṣe wá jẹ́sìn yìí so tó ṣe rí àjẹ pé àwọn èèyàn tó ń pọ̀ yìí kí ló ń gbà ń bẹ̀ ẹ wo former president America Donald Trump ṣẹ̀fọ́n ní fídíò kẹtọ́ gbé wá bí a ṣe wò káàdà lórí tv yìí báyìí bẹ́ẹ̀ ló wà wèrè ẹgbọ́n bí wọ́n pé kí làwọn eléyìí ṣe ẹ̀yìn ìgbésí kí ni wọ́n ṣe wá pọ̀ tó báyìí bẹ́ẹ̀ bí a ń kúrò kí ni òun kò wò ní kò sí lágbàáyé kò sí kankan tó kò sí nǹkan tó bẹ́ẹ̀ náà wọ́n bí ti imagination wọn pé wọ́n lọ gbé bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lọ gba sẹ́ńdẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lọ gba treatment wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lọ gba ipò wọ́n ní bẹ́ẹ̀ ni kí wọ́n lọ ṣe ọlọ́run jọ́sìn fún ọlọ́run lọ ṣe àdúrà just like that bẹ́ẹ̀ ni èló ló ń ná thousands of dollars thousands of naira millions of naira ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ so kí nìyẹn kò sí tàbí ṣùgbọ́n gbogbo ẹlẹ́sìn míì inú ò lè dùn ok ẹ wo àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àwọn aláṣẹṣe tẹ́ pẹ̀lú àwọn olóníṣẹ̀ṣe ṣe pé ìgbà tí kan nu wọn fídíò tẹ̀ fi hàn mí lánàá yóò tẹ́ kó títí sọ́gbọ́n rẹ̀ padà tó lóun kí ẹ̀kan tún gbé àwọn sì tún gbé náà níbi ìdílé ńlá ẹ wá àgbà tó máa tó sọ̀rọ̀ ó ní kí ni ájì táwọn Mẹ́kà táwọn rí o Mẹ́kà táwọn rí o ẹ wá wo ká tó lọ jìnnà ṣẹ́rí gbọ́dọ̀ Mẹ́kà táwọn rí yẹn ó indicate pé
táwọn náà bá dúró population yìí wọ́n máa ṣe wọ́n nífẹ̀ẹ́. wọ́n máa nífẹ̀ẹ́. ṣé ó dẹ̀ pé kéèta ni hasadu ni kórìíra ni kí ló mú pé bẹ́ẹ̀ mẹ́ka ó fi gbé ìgbẹ́ ìnáwó lọ ìgbà ìnáwó lọ ń bẹ̀rù ó ní àwọn oníkó ní 9 million àwọn lọ síta mọ́ òṣàwọ̀ tí tẹ́lẹ̀ ṣàgbá ẹ̀ náà owó kan ṣàlẹ̀ náà ẹ̀tẹ̀ best owó kan lẹ́nà tó bẹ́ẹ̀ ṣe mẹ́lẹ́ sí mọ́wọ́ mọ̀ yẹn tẹ́yìn náà bá ti ń pọ̀ ju báyẹn lọ ó máa require fún owó tó ju tẹ̀sí mẹ́yẹn lọ èyí lẹ́bi tẹ́ best èyí lẹ́bi tẹ́ bìlà èyí lẹ́bi owó tẹ́ tẹ̀rẹ́sì lágbàtà àbẹ̀yẹ kọ̀ọ̀kan ni ó lè ní 5,000 10,000 nígbà tí kìnìún ẹ̀dá tó ti wà mọ́ elaborated jù báyẹn lọ owó tẹ́ máa tún charge ara yẹn náà á pọ̀ jù báyẹn lọ so àwọn náà ń pè mọ́ ẹ̀kan ní eléyìí nígbà tó níṣẹ́ sí bá ṣe ṣe kéré áfúrú tí a jẹ́ rí nílẹ̀ Yorùbá ní onígbogbo gbogbo láwọn tí ń ṣe kéré ẹ̀ láyé ní ẹmẹ́jà tara wa wá pariwo ẹ̀ inú àwọn náà dùn ẹgbẹ́ tó bá kọ̀ ọ̀dà ṣe nǹkan táwọn náà pọ̀ dáná àwárí àwọn náà pọ̀ ẹ̀fà tó ń ṣe ìbẹ̀rẹ̀ náà ní ẹ̀rù tó ti ń ṣe òyìn síbẹ̀ nígbà àwọn ọjọ́ kó ra ọjọ́ bàbí wọn tó 200 wọn ní gbé àjọ náà 200 so but inú wọn dùn pé àwọn náà jọ bá ṣe wà inú wọn dùn tó bá wọn 1,000 inú wọn dùn tó bá wọn 50,000 inú wọn dùn tó bá wọn 1 million àwọn máa jẹ́ nǹkan òwúrí fún ọ̀dáwọn báwọn 2 million àgbọ́nsẹ́lẹ̀ àti ìlú rẹ̀ ojú àwọn yẹn ti là kọjá báyìí so tí ó ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ hajj yẹn kò sẹ́ni tí inú rẹ̀ fẹ́ dùn pẹ̀lú bọ́rọ̀ hajj ṣe ń lọ wọ́n ní gbogbo àwọn ẹlẹ́sìn yìí ẹlẹ́sìn yìí kan wo pé ìtara wa wà bọ́n jẹ́ kíní kan ok ní Nàìjíríà mẹ́rin Lagos Ìbàdàn expressway one very big church gbogbo àjọ mọ̀ before kó tó pọ̀ lọ ní auditorium ní old auditorium wọn tó bá ń ṣe àwọn program wọn gbà yẹn báyìí traffic tó mọ mú ní Lagos Ìbàdàn expressway ààrẹ ìbílẹ̀ máa wípé bàtà wà Nàìjíríà tó bá fẹ́ mọ́ wọn traffic tó mọ mú bẹ́ẹ̀ èmi ti wá wà ń bẹ̀rẹ̀ wà ó ṣèhídùn Allah alladhi la ilaha illa hu nítorí traffic yẹn ní abẹ́ trailer báyìí motorbike trailer tẹ́lẹ̀ máa wà mọ́tò trailer motorbike máa wà lẹ́gbẹ̀ẹ́ kejì motorbike trailer bó ṣe bọ́ sábẹ́ trailer driver rẹ̀ kò yé wa táyà trailer yẹn ló tẹ̀ ó kú bẹ́ẹ̀ Ọlọ́run wá mọ iye ẹ̀mí tó ti bọ́ nítorí traffic tó ń pọ̀ sí níbẹ̀ Ọlọ́run mọ iye òkú tó ti sùn nítorí tó èlò náà mélòó gbogbo mélòó ni wọ́n ń gbà náà bóyá náà wọ́n 500,000 bóyá 500,000 báwo 500,000 mo ti bujú owó mo ṣe bóyá náà wọ́n 10,000 bóyá mo ṣe mistake lọ́wọ́ bínú bóyá náà wọ́n 10,000 ẹ̀ tó 10,000 ẹ̀ ti ń kọ́sì traffic ẹ̀ ti ń kú epo ń tẹ́ mọ́tò àwọn èèyàn lẹ́nu mọ́tò àwọn èèyàn ṣe báyìí ẹlòmíì ìṣẹ̀lẹ̀ yẹn ni mọ́tò ẹlòmíì ṣe lọ́ọ̀kì lónìí. traffic tó mọ́ nílẹ̀ mọ́tò traffic ti mú mọ́tò ti ṣọba yìí ti kò rẹ́ni kò tó rẹ́ control àwa wá ń kóyàn mílíọ̀nù jọ ẹ wá bá wa ka ìyẹn 1,000 kú àmọ̀dé ẹ̀dúgbẹ́ bọ́lọ̀ tẹ́yẹ̀ 20,000 kú àmọ̀dúgbẹ́ bọ́lọ̀ tẹ́yẹ̀ 100,000 kú àmọ̀dúgbẹ́ bọ́lọ̀ tẹ́yẹ̀ 1,003 rẹ̀ ń sọ àtúwárí pé ìyẹn 1,003 rẹ̀ ń sọ yìí bí nature àti weather àwùjọ ṣe rí ó dájọ́ káwọn ìṣẹ̀lẹ̀ yẹn kó ṣẹlẹ̀. ọ̀sẹ̀ kì í fún tó bá jẹ́ wẹ́dà rí kankan àwọn èèyàn sì máa kún náà àwọn èèyàn kò. mo sọ gbé. ṣé ẹ má ní Nàìjíríà alhamdulilayi Ọlọ́run fi ń ṣe adarí tábà máa kí jànáza kan nínú oṣù bí jànáza mi lè kí lóṣù kan. ní oṣù ẹ máa ní lọ́dún ni. lọ́dún ok. nǹkan ní èrò lọ́dún ní oṣù ìyẹn mélòó náà ló máa kú ládùúgbò tiwa. kò lè pa mí. ayọ̀ àkọlé pọ̀. ẹ wá wo. mélòó mílíọ̀n ẹ wá wo bí ẹ wá ṣe. ojoojúmọ́ náà kí o kò wá ń ṣe ojoojúmọ́ nìkan gbogbo irun. ilé sọlá wa ti. gbogbo sọlá kò sọmọ ìkọmọ ẹ̀rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ó lè mọ gbogbo àwọn ní hajj nìkan. àwọn ará Mẹ́kà nígbà tí wọ́n láti kú wọ́n rúbọ àṣì. torí wọ́n fẹ́ jẹ́ àǹfààní èrè. pé ká ní èrè yí bá rẹ̀ bẹ́ẹ̀ náà Ọlọ́run bá wa forí jìn Ọlọ́run á wo tẹ́ni yẹn á wò mọ́ wọn lára. inú fámìlì gan inú wọn á dùn. inú àwọn ọmọ máa yá so adúgbòlọ́dọ̀ náà so yí pé then lásìkò àdébí sọ̀rọ̀ àṣọ àwọn tó ṣe àjì pẹ̀lú àdébí ìjà 120,000 wọ́n ti báyìí náà máa bẹ̀rẹ̀ ṣe àjì lásìkò rẹ̀ náà ibẹ̀ ni làǹkómi tí ó gbé ẹnìkan ní orí hajj làǹkómi rẹ̀ dẹ̀ làmọ́lẹ̀ làǹkómi rẹ̀ fẹsẹ̀ rẹ̀ tẹ́mọ́lẹ̀ lọ́rùn ó dẹ̀ kọ́lẹ̀ sáré kíámù eré ti jọ́dẹ̀ nìyẹn 120,000 so casualty tó wà kó pọ̀ tó gbé bí wọ́n ṣe wọra mọ́jọ́ náà so dàwọn tó pẹ́ ilé ẹ̀ṣẹ̀ àwọn program kan lé kẹ́yìn tí ẹ̀ṣẹ̀ sí 10,000 òkú ń kún bẹ́ẹ̀ traffic ń mú mọ́tẹ́lẹ̀mí látara ìṣẹ̀lẹ̀ yẹn lẹ́lẹ̀mí bẹ́ẹ̀ tí omi mọ́tò mọ́dún. so káwọn lọ́wọ́ àti káwọn sọ pé yẹn millions wọ́n pàdé kí ẹ máa pariwo káàkiri wọn ìkórìíra ìsìláàmù ní irú ẹ̀ wù wọ́n àmọ́ Ọlọ́run ò fún wọn. another point náà ni pé ó ti ṣàlàyé ti pẹ́ ẹ mọ̀ pé alhamdulilayi ayé ọ̀làjú la wà. alhamdulilayi. plane la fi ń débi. alhamdulilayi. àwọn bàbá ń gbà yẹn àwọn míì máa ń fẹsẹ̀ yẹn láti country wọn. bẹ́ẹ̀ni. ọ̀dẹ̀ lè lo 1 month. ayiwa. àwọn lè lo weeks láti dé Mẹ́kà ọ̀dẹ̀ ọmọ mi jáde ní pé nílẹ̀ Yorùbá àwọn bàbá tó bá lọ nílẹ̀ Yorùbá yẹn nígbà míì àwọn ará ilé tí wọ́n ń conclude pé bóyá ti kú sọ. bẹ́ẹ̀ni
torí pé lómi ò ní dé mọ́. kò sí fóònù kò sí gbogbo ìrìntẹ́lẹ̀ ní àárín ó lè rìn ní ọdún kan kó tó débi because ọmọ wọn mọ́tò yẹn díẹ̀ bẹ́ẹ̀ni ọmọ wọn mọ́tò débi tó wọ́n bá ti wọ́n ti ṣiṣẹ́ ńbẹ̀ wọ́n ti fi lọ wọ́n ti ṣiṣẹ́ ńbẹ̀ wọ́n ti fi lọ ṣẹlẹ̀ míì tó bá lọ tó débi ó lè lo 2 years tó bá débi tó ṣe hajj tá tó wá sinmi hajj tó wá padà wá lé bó ṣe ń ṣe hajj ni. kí lẹ wá fẹ́ káwọn oníṣẹ̀ṣe sọ nígbà yẹn. èyí tó jẹ́ pé ọ̀làjú àti àmì àwọn àṣà láti débi alhamdulillah alhamdulillah. kí ló máa sọ nípa àwọn bàbá yẹn. so mo ká lè pé kò sí bí kíní yẹn ṣe ń lọ yẹn kò lè ever dùn mọ́ wọn kò lè àwa náà dẹ̀ tán mọ́ kó dùn mọ́ wọn kò pé ìwà kó dùn mọ́ wọn àtúbà tí ń dùn mọ́ wọn àwọn mùsùlùmí ti ń compromise yẹn ó bẹ̀ sí àná tí wọ́n ń bá wọn ṣe tí wọ́n díẹ̀ díẹ̀ wọ́n mọ̀ ká àbá wọn ṣe tàwọn Islam ilé kan la ń pariwo ẹ̀ Islam wọn ń grow lọ́bọ̀ ṣe ń grow ẹ̀ṣẹ̀ ní wọ́n dẹ̀ fi ti mọ kíní kan àwọn náà mọ̀ nù ọ́ tó lọ́ ń ka news ọ̀rẹ́ ń gbọ́ news rate tí Islam fi ń grow láwọn east yẹn sí wọn west yẹn sí òun ló ń lọ ẹ̀yàn ẹ̀wọ̀n wo London ẹ̀wọ̀n America ẹ̀wọ̀n àwọn masajid ẹ̀wọ̀n bó ṣe ń convert àwọn church sí mosques ẹ̀wọ̀n gbogbo àwọn nǹkan ní ìtàn fàyè gbà bó ṣe ń fàyè gbà láì kí tó wá ṣáàjì mo kà ní òsì kan ipò ní America láwọn state kan wọ́n ti permit ọgbọ́n lè máa pinnu sínú speaker council sọ̀rọ̀ lamẹ́ríkà lásán yẹn láwọn ìlú jẹ́ pé wọ́n fẹ́ gbé Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àwọn kìíní yẹn dàgbà lọ nìyẹn ìfẹ́ ọ̀kan tó mọ̀ ìbí state kan ló wà tó yá gbogbo state máa gbà kìíní yẹn tí gbogbo state máa gbà tó wá yá di pé Islam gan arúgbó lamẹ́ríkà tó tó kú mọ̀. àti pé ṣe gbogbo àwọn ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tí àwọn onímídíà ló pe àwọn gbé negative ó tún ṣe ọpọlọ àwọn mùsùlùmí tó jẹ́ wọn nípa ìsọ́ àtòrí pọ́pọ́ ẹlòmí tó ṣe mùsùlùmí ẹgbẹ́ kó máa pọ̀ sáà ní pé kí làwọn orí ẹni tó jẹ́ pé ẹni tó kàwé dé ẹni kàwé dé ẹni tó lórí ẹni tó mọ̀ lówó dé àwọn adé tó wọ́n fara gbolẹ̀ ó lọ ẹ̀rọ olú ọba aláṣẹ lórí òòṣà ọba olúwo Ìwó ìṣẹ̀lẹ̀ yẹn máa jẹ́ kẹ́lẹ́ ní ìrẹ́lú pé tó di ọba aládé kálówó ni owó kọ́ ni bàbá ń wá káàkiri kálọ́lá ni Ọlọ́run ti dá wọn lọ́lá gbajúmọ̀ ni Ọlọ́run ti ṣe wọ́n gbajúmọ̀ ìyẹn tó wá jẹ ọba amọ̀dúgbọ́ lọ́dọ̀ Ọlọ́run tó kí ọba wà lè wá fara gbolẹ̀ fọ́lọ́ ṣe pé a máa yí ni ẹni tí ń bẹ ní ìwọ náà owó tó padà wípé ẹjọ́ ẹ̀jẹ̀ ká tún ní ìròlú ọ̀rọ̀ tó di ọba bá lè fara gbolẹ̀ báyìí ẹ̀dá tó fẹ́ lọ sí ẹ àwọn adájẹ́ kọ̀ọ̀kan dá sí ajé òṣèré sọ lèmi náà ti máa palẹ̀ mọ́ lọ́dún tó ń bọ̀ so gbogbo ariwo mídíà kan pariwo ni kò sí nǹkan méjì ìròdú náà lójú tó fi olóró ọlọ́ ibi àfọwáyé yìí mọ́ ọlọ́run ti sọ ká mọ̀ pé wọ́n fẹ́ kí Islam yẹn dìde ni wọ́n ń tara wọn ni. ṣíṣe Imam Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n ń darí padà wọ́n wá ń wo àwọn fídíò sọ àwọn tó máa ń kí wọn nígbà tó máa ń kí wọn ọba tó wà mẹ́ ọba ṣe Muslim. no ọgbọ́n tó ní kó gbà wọn kan lánàá. ṣé báwọn fọ ní omi Zamzam. ní àná mo tó ní kó gbà wọn kan ní pé àwọn pásítọ̀ gan tó wá kí àwọn nípa àwọn tí ò ṣe tí ò di mùsùlùmí náà wọ́n tún wá kí àwọn àwọn aláwọ̀ ṣàdúrà fún gbogbo wọn. ẹ wá kiri kíní kan mo kíyèsí kíní kan níbi ọ̀rọ̀ aláṣẹ lórí òòṣà àti ọ̀rọ̀ ọba chief imam Ògbómọ̀ṣọ́ yẹn ipe tawhid àti iman nǹkan ńlá ni wọ́n fẹ́ràn ní ìzà o. àwọn bàbá wọn olúwo wà níbí náà ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ àpọ́nlé náà dẹ̀ ní fún wọn. níjọ́ tí wọ́n jẹ ọba tán fi wọn bọ́ sórí àléfà bàbá wọn báyìí gbogbo àná làákùn bẹ láyé ńjọ́ náà ayé ẹ̀kọ́ amaru yìí tán rí amaru ẹ̀yẹ tán rí amaru ògo tán rí amaru àpọ́nlé tán rí ìgbà tán ti hajj dé yìí àtúnmaru ògo tán rí amaru ẹ̀yẹ tán rí amaru àpọ́nlé tán rí amaru ọlátọ́nà bàdà ẹgbẹ́ bá wa kọ̀ǹpìẹ̀ méjèèjì. aláṣẹ lórí òòṣà tó máa bá wọn ní oṣù tí wọ́n sọ kò ṣe kọ̀ǹpìẹ̀ torí pé níjọ́ tó jọba amọ̀ bí ìlú ṣe gbà wọ́n àmọ́ bọ́ ṣe pariwo wọn àmọ́ ìgbà tán ti àjìdí kìí ṣe ìwé nìkan láti airport wọ́n ti pariwo wọn bọ̀ wọ́n àwá tí ìwọ ní ìlú gbogbo ẹwà bí adúgbò mọ́tò tó wá pàdé wọn adúgbò èrò tó wá pàdé wọn nítorí wọ́n sì mílẹ̀ mi ni pé ìjọ tí bàbá yìí jẹ ọba gan inú èrò tó rí wà pàdé òun kan mọ́ bínú sí mi tó wọ́n gbá dàbí pé àbá àwọn ọmọ kékeré kan àmọ́ kan mọ́ bínú òdodo ọ̀la sọ yìí so ìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé Islam máa ń fún yẹn ní ẹ̀yà ìmánì máa ń fún yẹn ní karama ẹ wo ọba Ògbómọ̀ṣọ́ náà àwọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà ẹwọ ìyẹn ẹwọ ìyẹn tí àwọn ọ̀pọ̀lọ ẹlòmíì lọ àjèrè nígbà àwọn náà jẹ ìmáàmù tí mọ́mú náà mọ́ bínú àwọn náà rẹ̀ yìí wuyì tó báyìí wọ́n àríwá àpẹẹrẹ tó báyìí ẹ wá kálukú wá pàdé wọn jẹ ẹ wá wípé hajj náà lọ lọ́wọ́ hajj náà lọ náà ni àmọ́ torí pé hajj àwọn méjèèjì yẹn ó ti so lé kankan táwọn yóò kíyèsí wọ́n ní pé hajj
aláṣẹ lórí òòṣà olúwo of Ìwó hajj wọn di hajj tẹ́ fẹ́ pariwo tawhid wọ́n pariwo Ọlọ́run bá ń bẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pariwo Ọlọ́run bá yẹn wọ́n ń gbógun tó òòṣà. walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut wọ́n wá gbà pé wọ́n pariwo ibadatullah wọ́n pariwo ijtinabu at-taghut ẹgbẹ́ rẹ̀ so ìgbọ́ tó yẹ bá dẹ̀ ti ń so mọ́ ìmánì ìfọkànbalẹ̀ kan máa ń wà fún wọn rífà kan agbéga kan àfihàn ó lè pé tí aláṣẹ ló ní òòṣà tá bá tún wáyé àpọ́nlé tó jù báyìí láyé àtàlìkìyàmọ̀ ká tó ṣàlékún ìkàkùn fún àti ìkàkùn fún sílẹ̀ ká tó wọ̀ fikún tẹ́ máa yẹn fikún sí ìgbà ọmọdé ọ̀tá ò mọ̀ pọ̀ lóko mọ̀ tó mọ̀ borí gbogbo wọn. ó kò dàbí gẹ́gẹ́ bí irú àwọn ìtàn tẹ́yìn àfàmà sọ fún wa nípa Umar Odela tó sọ gbọ́dọ̀ tó sọ yẹn pé tí yẹn bá fi Islam yẹn ọ̀nà àjẹpẹ́ tí yẹn bá jó ìzà yẹn Islam. wọ́n mọ̀ sọ pé èyí ta ní Islam ní ogun tó náà wá fún wa. sọ bí yẹn bá ṣe wá di òdodo ní tó jáde máa ní tó. ẹ wá ìgbẹ́ náà ni ọ̀rọ̀ tí ó fi mọ mu Ògbómọ̀ṣọ́ ṣé yìí lọ Ògbómọ̀ṣọ́ nìkan ni mọ́mú ilẹ̀ Yorùbá ni. táwọn nìkan ni mọ́mú ilẹ̀ Yorùbá ni táwọn nìkan ni mọ́mú ilẹ̀ Yorùbá tó lọ hajj ni àyìnbó àwọn ìmọ̀mù tó ti lọ hajj ṣùgbọ́n lápá àwọn ẹgbẹ́ ìmọ̀mù tó ṣàǹpariwo táwọn yìí wọ́n ṣàǹpariwo rẹ̀ wọ́n ṣàǹpariwo wọn takọ ẹbọ ẹ má ṣe yẹ ẹ má yẹ sẹ́wọ̀n mọ́ ẹ má ṣe kíní kan mọ́ ẹ má ẹwù ìtọ́nà ọba fún wa. ó yẹ káwọn náà bá tún wá kí ìyẹn tó lékún ẹ tún wá aṣọ fún sífì mọ́mù náà ẹ̀yin náà tún lékún ní súnmọ́ ìdúgbò àwọn ẹ̀rí pé kí ni yóò mọ̀ ṣe. alekun bàbá wọn níbi ẹni kò ṣe nínú ẹ̀wọ̀n kò ṣe ní ọlọ́mọ yẹ kẹrẹ gbogbo wa. ẹ̀yin náà ẹ fi ara yín ṣe ẹ̀sán. wọ́n ti ń gbà yẹn how many years ago bóyá 2 years ago nígbà tí gbogbo yẹn ń fi tí ẹ ṣáà di òdodo mú tó òdodo yín sẹ́yìn. bọ́lá wọn bá ti mọ̀ ṣe nìyẹn. ẹ wò láti láti ọ̀nà tí ń wọ́n padà. bọ́lá wọn bá ti mọ̀ ṣe nìyẹn. ọ̀rọ̀ tó ní ẹni olùmí ló ti wá gbọ́ wàlúwà ìlànà èyí ń sọ ìṣòwò ọdún bá láì pé bẹ́ẹ̀ bá ti wá rí ìṣẹ́ àyẹ̀tò wá kú ni pé báwo lòdòdó yóò ṣe wá ní bọ́ ní àwọn bọ́ọ̀lù ṣe máa lékún bẹ́ẹ̀ yóò ṣe máa pọ̀ sí bí yóò bá ti wá ń pọ̀ sí bí òdodo bẹ́ẹ̀ náà ni nǹkan yóò ṣe máa lékún fún wa. so ìwọ náà bá kó ṣàdékùn ara fẹ́ni kọ̀ọ̀kan wa mashallah salawatu lafiya. kọ́lá kó gbà fún wa. so ẹ wò ó nìsín ìgbà tó bọ olúwo wá sí hajj sọ́bọ̀ olúwo nìkan lọ bá ilẹ̀ Yorùbá tó wà ní. àwọn ọba mi náà wà. àwọn ọba mi náà wà àwọn ọba mi náà wà tẹ̀lé sí fìlà bó tí wọ́n ò dáríwó kí ló wà ní gbogbo olúwo lẹ́yìn báwọn pariwo hajj tán wọ́n tún wá ń pariwo tawhid wọ́n tún ń pariwo tawhid wọ́n tún ń pariwo tawhid tó yẹ kó o ní mọ́ pariwo tawhid yóò lọ́ta àwọn kan nìyẹn tó bá ti wá lọ́ta Ọlọ́run máa gbé lórí gbogbo wọn. mo ojú ọba yóò mọ̀ làwọn ọmọ náà àbá ẹni bá fẹ́ dáwà náà lẹ́nu ìlú wo nísìnyí nípa bẹ́ẹ̀ ní kọ́ bá olúwo kan pọ̀ mẹ́ pẹ̀lú adúlú báwo yẹn ẹni ọ̀rọ̀ wọ́n ti jòkó sọ́kà àwọn ènìyàn. ẹwọ ìmọ̀ ògbó ọ̀ṣọ́ náà bá dáwọn yẹn ṣe so náà ẹ lè ṣàbòsí. ẹ lọ wo jímọ̀ ìbá kiri sẹ́yìn ní ọ̀kadà tó pọ̀ nínú mọ́sálásí tó pọ̀ ẹ̀wá ògbé tó ti bẹ́ẹ̀ ó túbọ̀ sí pé Ọlọ́run ọba ló máa ń fìfẹ́ àwọn èèyàn sọ́kà àwọn èèyàn. ṣé òun gba ẹwà ní tó rẹ̀ lórí mídíà ọ̀dọ̀ olùwọ̀n mídíà àwọn blọ́gà àbájáde ìgbà ẹwà wo tọ́lọ̀ ọba dẹ̀ ṣe fún wọn. so ìdí ẹ̀ ni pé àtàmọ́sọ̀kọ̀ bil haqq àtàmọ́sọ̀kọ̀ bit tawhid wa da'watu ilayhi wà láì tó pàtàkì. àwa náà tàbá wa máa pa àfẹ́ sípò déédéé ẹja gbajúmọ̀ tawhid. bàbá ṣe rúpa wa mọ́ níbẹ̀ káà náà máa lé ká mẹ́ọ̀. so tẹ́yìn ẹ̀yin náà bá ń wá pọ̀lẹ́ jù báyìí lọ. kémi náà bá tó ń wá pọ̀lẹ́ jù báyìí lọ kémi náà tó lọ lékún ní tawhid kí lọ lékún ní sunna kí lọ lékún ní ad-da'wa ila tawhid wa ad-da'wa ila sunna wà láì lọ́dún ní ó máa lékún. check another thing ni pé ìṣọ́ Ọlọ́run because nínú àwọn Yorùbá ìmọ̀ kọ́mẹ́ntárì Yorùbá ni pé bí olúwo ṣe ń ṣe tí wọ́n ṣe ó yẹ kó máa sà sí wọn wọ́n dẹ̀ máa ṣe báwo ló ṣe wá lápá ṣe ìgbọ́n fẹ́ kẹtọ̀ lọ́wọ́ ẹ̀sìnkẹ́ because kọ́mẹ́ntárì Yorùbá nìyẹn. ẹ jẹ́ ká sọ kíní kan ṣe rí ipe wọn sà sí aláṣẹ lórí òòṣà orúkọ tèmi ni mo láàkì mọ́ ìpò wọn ni ipe wọn sà sí wọn yẹn irọ́ nìyẹn àṣàṣì ń lọ left and right àṣàṣì ń lọ lókè ń lọ sálẹ̀ èyí tó ń gbé gbanú atẹ́gùn tó ń gbé gbanú omi kò sí bó ṣe máa láìpẹ́ kò sí bó ṣe fẹ́ pọ̀ sí ṣùgbọ́n alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amn. Allahu akbar. ìfọkànbalẹ̀ yẹn gbọ́dọ̀ wà fún wọn. Allahu akbar. so ọ̀rọ̀ pé wọ́n mọ̀ sàsí wọn wọ́n máa fẹ́ kó bá wọn wọ́n fẹ́ bà tiwọn jẹ́ wọ́n fẹ́ bà wọn lórúkọ jẹ́ àmọ́ lọ́kàn pé gbogbo tó bá wù yẹn máa ṣe èmi Ọlọ́run ọba ni mo ní àgbéga èmi dẹni máa dẹ̀ gbẹ tó bá wù mí nú àwọn ẹrú mi ni mo máa gbéga àgbéga Ọlọ́run ọba bó ṣe máa ń rí nìyẹn so ìṣọ́ Ọlọ́run ọba dẹ̀ máa ń wà pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ìlẹ́bí Ọlọ́run tí wọ́n ti lọ náà wọ́n alámọ́ tó ṣẹlẹ̀ sí wọn Ọlọ́run tó wà mọ́ ṣe kíní kan gbà mí o bọ́lá tí wọ́n mọ́ ń fi ìṣọ́ rẹ̀ yẹn Ọlọ́run àti wọ́n mọ́ fa àwọn ẹlòmíín ilẹ̀ náà fún ìyà yẹn jẹ ká tún lè tún kẹ́kọ̀ọ́ ó jẹ́ ibi iṣẹ́ àdánwò káwọn náà pè jẹ́ kí ìyà tó jẹ́ ọ́ lè tàwíìdì tí wàá tún lè máa dúró àbúrò ní dúró ṣé ọ̀nà wípé náà lókè ìlú náà dé ìpèsè tàwíìdì bọ̀t èmi ò rérè rẹ̀ àdánwò ló ṣe lọ èrè yẹn náà lè gbẹ tọ́jú ọdún gbèǹde àìkèyàmù
so mo gbogbo tó kàn lọ káàkiri ká mùsùlùmí kan mọ̀ pé àwọn ọ̀tá Islam inú wọn ò dùn bí kìíní ṣe ẹ wo àwọn ní Yorùbá níwòrò Yorùbá ẹ wo bó ṣe ń gbé ọ̀rọ̀ hajj ó wá ń gbé lójoojúmọ́ ìyẹn kú orúkọ olú àmójúmọ́lé àjọ̀dún kíní kan kí o ṣe wọ́n rò pé bó ṣe ń pè yẹn àwọn máa kọ́ ìrẹ̀ sí ní wọ́n á tún lọ wá sí ni àní ẹ̀wọ́ àjùbá ìwà yín ṣe báyìí àwa ẹ̀rẹ̀ káwọn ò tí ì lọlé a sì wá ń bì àìtí ìlọlé wa àfẹ́ kọ́ wa àfẹ́ fi bí ilẹ̀ ló fà inú wa ń dùn pé bí ká tún ní táìmù sí o ká nígbà òde máa ṣiṣẹ́ a máa àtẹ́ǹdì sí nǹkan ká ní kúndú níṣẹ́ tí ẹ̀ka ìlọ ti ní wọ́n máa ní ká mọ gbórí Ọlọ́run ló mọ yẹn tí a wù fún ẹgbẹ́ mọ́kà lọ́wọ́ kò dẹ̀ sí ẹ̀ méjì mọ́kà pé wọn la nídìí ńlẹ̀ pé tọ́lá wọn la nídìí ńlẹ̀ wọ́n dà lú wọn kọ́ ló wá tẹ́ alọ́run Nàìjíríà àmọ́ sáàmù ẹ̀rí wọ Kàábà àmọ́ ìjọba haram because wà máa ń dà kọ́ làwọn ni kánà àmìnà nínú oníwọlú rẹ̀ kọ́kàn ẹ̀ mọ́ balẹ̀ nígbà tí ìdílé wáyé ti báyìí ní ìtẹ́bí pọ́blẹ́mù kan rò ọkàn kan balẹ̀ bí wọ́n tí ò ní pọ́blẹ́mù wọn ló ìkan náà ìyàwó mi lé ó pè mí lé pé ẹ̀yin ò tí a kí mísì tí bá ti wà ní Mákà mo ní má bínú èmi gbọ́dọ̀ kí n kí n mísì kankan ọjọ́ á ní gbọ́ àwọn activities ìdẹ́mẹ́ ṣe ń lé àwọn kọ́mọ ń kéwà ṣe mo ní nǹkan yẹn ká ní ó bá rẹ̀ mí létí mi níbi lọ́mọ tọ́sà àbí níbi lọ́ lecture mo mọ̀ ń bọ̀ dára nígbà tí má ti wà ń bì mi ò kí ń mọ̀ pé mi gbọ́ ṣe bí lecture àti mọ́tọ́sà èyí ìbádà mo fẹ́ ṣe mo wá wà níbi ìpìlẹ̀ ibi tí mo gbé ìjọsìn ti bẹ̀rẹ̀ ní ìlú wa rẹ̀ máa ń rìn mi ò ní níṣe yẹn pé ìyàwó ẹ̀ níbi nígbà bá jọ pé bí a ní níṣe yẹn náà mo mọ̀ pé mo níyàwó bì kan àmọ́ ká mọ̀ tara wa Ọlọ́run kó túbọ̀ ṣàlékún yìí máa ń fún wa so bí nígbà ìṣe yìí fún wa nìyẹn wọ́n kàn tara wọn sọ àwọn táwọn wà ní ìbò ṣe lílẹ̀ mi wà rẹ̀ àwọn tó yẹ pé wọ́n wà níbi ìtàn wà lórí àìsàn tó yẹ pé torí hajj ẹlòmíì kan lẹ́sẹ̀ lábẹ́ bí wọ́n fẹ́ lọ mú wa torí hajj ẹlòmíì ṣe gba treatment lọ́wọ́ torí hajj bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń pariwo yẹn tán bá bí wọ́n pé wọ́n àti gbádùn kọ́wọ́ ìrètí gbádùn pé tó bá fẹ́ tó padà gbádùn the next year so tó fẹ́ padà wá على العين والرأس على العين والرأس أنا يا wọ́n sọ pé òkè tó o bá gbádùn di next year ṣé wàá manage àni máa manage wọ́n bá tún ṣe hajj ni àwọn tó yẹ nìyẹn àwọn tó tún wá wà nílé ẹ lọ bí àwọn tó wà nílé pé bóò ni o èèyàn mélòó ló fẹ́ ẹ kàn lọ kọ́ pòsì pé ọmọ tí wọ́n fẹ́ lọ hajj lọ́dún yìí kọ́ńtà táìpù yẹn síbẹ̀ láàlá ẹ máa rí mílíọ̀nsì pé ìbí náà fẹ́ lọ ìbí náà fẹ́ ẹ kàn lọ wọ́ ọjọ́ Àrafà nígbà tí wọ́n ṣe báwọn yẹn ṣe wà ní Àrafà ló jábà lóra hàmà táwọn alábẹ́ tẹ́ǹtì ẹ wọ́n bá mùsùlùmí ẹ bá rí bóyá lọ kékeré àwa lè ṣúgà kàlá ọwọ́ búbẹ̀ sẹ́yìn àwọn tó wá wà ní olùkọ́ máa lọ wo póòsì fẹ́ póòsì àti kọ́mẹ́ǹtì ó lè máa ṣàdúrà Ọlọ́run mi náà fẹ́ lọ Ọlọ́run ṣàánú mi náà Ọlọ́run ṣe kíní kan àwọn tó wà nílé ìṣòpò pé àwọn fẹ́ wá tí wọ́n bá ṣe gbogbo tọ́pẹ̀ ń gbé yàn àwọn kan ń tẹ́ra wọn ni. ṣé ìkọ́ máa dáadáa wípé ẹmọ ní Nàìjíríà ẹmọ kan máa ń sponsor àwọn èèyàn wa wọ́n yà wípé ṣé Dubai ló ń lọ ni wọ́n fẹ́ lọ vacation ni iṣẹ́ lọ́wọ́ àṣẹ iṣẹ́ gbogbo àṣekára àdáṣekára tí mo rí àwọn ìyá àgbàlagbà tó ń bá ìlú pé subhanallah 4 hours iṣẹ́ ńlá ni gbogbo ìjẹsẹ̀ ńlá tó kò ṣe pẹ̀lú ìdùnnú àtayọ̀ pẹ̀lú ìdùnnú pé tí o bá ṣe iṣẹ́ táwọn ṣe pé tó ń gbé wa táwọn wá omi bẹ́ẹ̀ ni táwọn òpè ta ló máa gbé mi wá ráì àná fún wa lómi ráì sábà àgbà àríwé ti fún wa lómi ráì sọ́yìn àtúbọ̀ ṣàdúrà báwọn ẹni tó ti bẹ́ẹ̀ ìjọ kejì tá a ti kú ní jámọ́rọ́ tá a ti kú ní mìíràn tá a ti dé mọ́kà àti gbàgbé gbogbo wàhálà tá a ti gbogbo ẹ ti wá di fún àdúgbò làbí ṣàwádà àfà òní ọmọ nígbà tí wọ́n di níjọ́ tí mo rí yẹn àfà àti bí ẹni tó fi ń ṣe ẹ̀yẹ́ ńjọ́ náà ìpè àwọn onímọ̀ lọ́mọ́kà mọ́ táwọn inú bá ti wọ́n èmi ò pẹ̀lú ògbọ́rọ̀ tí ìbá ti darúgbó nímọ̀ lọ́mọ́kà níjọ láàrin pẹ̀lú ògbọ́rọ̀ dọ́nà nínú ìwúlẹ̀ mọ́ dilé ẹ̀ di ẹ̀yìn mọ̀nà nígbà tó lọ́ máa mú àwọn ọ̀nà gbà tí ó dijọ́ kejì afáàkàn lọ jámọ́rọ̀ lásán tábà di bàbá rẹ̀ ayé mo bẹ́ẹ̀ lọ sọ àṣùbọ̀ àṣẹ yìí náà tiẹ̀ tó iṣẹ́ tó lè mọ̀ nígbà tí gbogbo ẹ̀ níṣẹ́ àníká bí Ọlọ́run kó kẹ́ gbà níjọsìn wa ṣé gbogbo ẹni tó ń wù kó wá sí hajj Ọlọ́run jọ̀ọ́ bá wa ṣe rọrùn fún Ọlọ́run jọ̀ọ́ bá wa ṣe rọrùn fún Ọlọ́run jọ̀ọ́ bá wa ṣe rọrùn fún gbogbo ẹni tó wù kó náà débi tó wù kó náà ṣe hajj tó wù kó náà fojú kan al-Ka'batul Musharrafa kó ṣe hajj kó sá Safa kó sá Marwa kó lọ gbogbo táwọn dárúkọ ẹgbẹ́ èmi náà ti ẹ̀fẹ́ gbogbo tó ń náà fi sára gbọ́lẹ̀ fọ́lọ́ Ọlọ́run tó bá ṣe fún wọn gbogbo tó bá wà sincere ìwọ̀n tí ń bẹ náà wọ́n bá rí Ọlọ́run bá ṣe fún wọn. ṣe ìgbọ́n tó fẹ́ bí nǹkan because most of the time yẹn ẹ mọ̀ pé wàhálà sọ̀sọ̀ lè rọ̀ àwọn kan wà tó jẹ́ pé billionaire ni wọ́n wallahi billionaire àwọn míì ní owó tó jẹ́ pé àwọn abá máa sùn lẹ́gbẹ̀ẹ́ ìkíní ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ lórí ìran kan náà wà lọ́sẹ̀ ṣe. Allah understand kódà ká tó dúpẹ́ fọ́lọ́run ara pé improvement ti bá hajj òun lẹ́yìn fi sọ pé ẹ̀ ń bá rọ́ọ̀gì ní Muzdalifa. Muzdalifa wà tá a wà ní 2022
mo ń jẹ̀bi fàyẹn pálí là ń tẹ̀ kalẹ̀ fi sùn. tẹ máa fi sùn lẹ́lẹ̀. pálí ẹni tó rí pálí ilẹ̀ ńlẹ̀ ẹlòmí àkàntẹ aṣọ àrò ìhẹrọmọ rẹ adé sùn sórí ẹ bẹ́ẹ̀. ẹnìkan lè kọ́lé mansion ní Nàìjíríà. ọ̀dọ̀ àwa táwọn sùn ẹni tó ti kọ́lé ẹ̀ ló pọ̀ nù wa. Allahu Akbar. ẹni tó ti kọ́lé tó ti nílé ẹ̀ tó ní Nàìjíríà ló pọ̀ láàrin wa. sọ wa tá a jẹ́ ní rẹ́ǹtì náà ní àkíní. ẹ wá sùn sílẹ̀. ẹyin náà lọ́dọ̀ nígbà lóko sùn sórí pálí. overnight. so ìgbà tó tẹ̀lé gbòòrò àdẹ̀gbòrò ìgbà tá a ti ń kó ní táà ti ń kó ní Àrọ́fà tá a ti ń kó ní mọ̀nà táà ń lọ sí Àrọ́fà tí bọ́ọ̀sì gbé wa lọ ní ti rí pé ẹgbẹ́ o musa nígbà là ń gbà kọjá yìí ọwọ́ ìjìnlẹ̀ máa ń wò yìí ìgbà òde àbí wọ́n jà wá ara tent ẹ̀rù òun àwọn ọ̀rọ̀ ìgbà wò àti gbogbo ara máa ń lo oṣù sórí lọ́jọ́ ẹ máa rí bílíọ̀nìà mo ní àwọn èèyàn kan wà tá a jọ wà lórí ibẹ̀ tí mo mọ̀ wọ́n pé àwọn eléyìí owó ni wọ́n Nàìjíríà tí mo mọ̀ wọ́n báyìí ni o pé ní Nàìjíríà tá a jọ wà àwọn tó mọ̀ wọ́n yàtọ̀ pé àmọ́ kó wọn ṣáájú láwọn àgbàbá àgbàlagbà wà délé àwọn olówó àríwá rẹ̀ àjọ ń lọ káàkiri mọ̀nà àjọ ń rìn káàkiri mú jáde àjọ fara gbọ́dọ̀ àjọ pẹ̀lú slippers èmi àti wọ́n jẹ́ wa rọ̀mọ̀dọ́ lórí níbi tó ti ń pé ní dàbídùn fún wa ní graduate shift tán tó pé ní tí bàbá yẹn lè ra 1000 ìwé fáwọn èèyàn lọ àwọn náà wọ́n wò pé kálukú máa gbàgbé bí mo ṣe tó tó bá ti débi báwọn ṣe tó èèyàn ti gbàgbé ẹ máa rí èèyàn bẹ́ẹ̀ kúrò láàmú gbàdá bí nù wọn bẹ́ẹ̀ bá ti ń pé tí kálukú àmọ́ lọ́gbà tí kò sí tó fà á àti débi àti wá yẹpẹrẹ ara wa kọ́ lọ nítorí ní òun lè yẹpẹrẹ ara rẹ̀ fún lé ayẹpẹrẹ ara rẹ̀ fún tó wá ti débi ibi ìgbà ṣe nìyẹn. ẹ̀dẹ̀ wa ni ó dẹ̀ tí wọ́n ń bí àwọn oníṣẹ́ ṣe nù. àwọn tó ní bílíọ̀ yẹn ṣe kí lè máa sọ nípa kí lè ṣe é sọ pé àwọn ẹgbẹ́ ọ̀nà 1000 nílò bílíọ̀ kan fi wọ́n pín. nígbà tó yẹ kó ọ̀rá mú ẹ̀rọ bí ti ṣètò bá kí wọ́n ara mú kí wọ́n nígbà tí oṣù kí wọ́n ara mú báyìí kẹ́mà kọ́kọ́ nìyẹn ní kí ló ná tó bá lọ vacation bẹ́ẹ̀ yẹn ẹ mọ iye tó máa ń ná ni. òun náà kankan nù wẹ̀ ọ̀nà kó sàdékò àgbọ̀ ẹ̀sìn nígbà kan so ọ̀nà kó mú wa dúró ni o lọ́wọ́ wa dúró. ìdájọ́ pàkíyèsí àwọn tó bá rí tí yẹn mú nǹkan báyìí torí pé front camera tá ń lò yìí a mọ̀ gbé right sí left ẹ̀kẹ́ ló yọrọ bóyá owó ìsìnmọ̀ tó ní wọ́n fi mú nǹkan so ọ̀nà kó sàdékò àgbọ̀ ẹ̀sìn. ṣé mo wá fẹ́ kẹ́ ká fi dojú ètò bolẹ̀ ó dà ní pé mo fẹ́ kẹ́ gba àwọn ọmọ ìyá nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mídíà kọ́ máa ń jẹ́ kí ó jẹ́ àkóbá fún wọn. Because mídíà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a máa polówó Islam lọ́nà tó gbàdá kọ́ máa jẹ́ kó wọ́kọ̀ wọn. Kọ́ máa wo ní pé alhamdulillah bó ṣe ń ṣe yìí náà ni ẹ̀kọ́ ṣe máa ṣe kí Islam máa gbòòrò sí. Because ní Western world àwọn èèyàn wọnú mùsùlùmí o àwọn èèyàn tó ń ṣe mùsùlùmí lẹ́yìn lórí gbogbo ogun tó ń ja Islam. Àwọn èèyàn wà wọ́n pé ìmọ̀ nìwo làwọn mùsùlùmí fi ń jó báyìí jẹ́ pé wọ́n kàn máa mí wọ́n kàn ń gbogbo ẹbí wọn ẹni ẹ ó tún máa ṣe alhamdulillah so ó wá ya àwọn Western ìgbọ́ láti rí ìmọ̀ nìyí alhamdulillah so ẹ bá mi gba àwọn ọmọ ìyá. abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn àbòsí tí mídíà ń ṣe lórí ẹ̀rọ hajj àti gbogbo ọ̀rọ̀ Islam pátápátá Ọlọ́run jọ̀ọ́ kó má jẹ́ kó ìdọ̀tí bá àwọn mùsùlùmí ló ẹni tí ìdọ̀tí bá ń bẹ lọ́kàn ẹ̀ òun náà làwọn kan yẹn máa dà láàmú. Allahu Akbar. ṣáàbí ẹni tí ìdọ̀tí ò bá di sí lọ́kàn ẹ̀ ọkàn ẹ̀ máa balẹ̀. ẹ jẹ́ ń gbé for instance nísìn wọ́n ní yẹn 1301 kú. lórí ìṣẹ̀lẹ̀ yẹn àwọn kò jẹ́ pé Saudi ministry ló sọ bẹ́ẹ̀. Saudi ministry yìí náà ní ministry of health ministry wọn àwọn náà gbé wá pé èèyàn tí owó rẹ̀ tí wọ́n gba treatment about 465,000 ni. ṣé wọ́n tó wá fọ́ ni nínú 465,000 yìí nínú thousands of them wà tó ṣe pé àìsàn ti ń bá wọn bọ̀ láti ilé. wọ́n ti ná ìṣọ̀kan tẹ́lẹ̀ láti ilé. tó bá gbé ẹlòmíì mọ̀ wá wípé àní títí tán bá fẹ́ díṣẹ́ kó dé síbí. ọ̀tọ̀ náà máa treat ẹni tó ní heart problem. ní tó máa treat dé ọ̀tọ̀ máa treat àwọn tó ní kidney problem. ẹni tó ní kidney problem tó wá sí heart ẹ̀ tí wọ́n kó láníyàn dáadáa kan tó bá bọ̀. ẹni kó láníyàn dáadáa kan tó ń bá bọ̀. tó tó yẹ pé òwe tọ́lọ̀ bá lè fi tán dé kó tiẹ̀ dé sí ibùgbé yẹn ìtẹ́lómi ìwà bọ̀ nìyẹn. so ṣé wàá rí inú yẹn 465,000 tí wọ́n wá gba treatment ẹ bá wo 465,000 ẹ yọ wo 465,000 kí èèyàn 1,300 wá jáde láyé nínú wọn. statistics yẹn ti no 465,000 làwọn tí wọ́n gba treatment ní Hajj Odun yìí. ó yá 1,301 ó wá jáde láyé nù. Saudi dẹ̀ kíta fún gbogbo àwọn tó kú yìí. àwọn míì sì wọ́n gba treatment up till now. ẹlòmíì ní cancer ẹlòmíì ní. ẹlòmíì ní dáadáa ó jẹ́ oríṣiríṣi ló tó treat nìyẹn.
àwọn èèyàn tó bímọ sí ilé hajj ọmọ Nàìjíríà kan wà tó bímọ sí hajj ẹgbẹ́ tó lójú orí yẹn ẹgbẹ́ kó máa ti ní bó ṣe máa dọ́gbọ́n sílẹ̀ tó fi ní mọ̀ ní airport tó fi gbé. òun náà ó dàbà ti mọ̀ pé owó òun ti súnmọ́ àsìkò àti bí òun náà máa kálẹ̀ ti pé àníkí wá bímọ sí Mẹ́kà kọ́mọ mi jẹ́ pé hajj ni mo bí sí. bẹ́ẹ̀ni ètò ìbímọ gan ẹ mọ̀ ó ṣàgbóyìn wa. ṣé kẹ má jẹ ẹjẹ ìsáyẹ sọ tèmi nígbà tí àwọn mi kọ́nà bá mi fọ̀rọ̀ kẹwọ́. àmín. nígbà tí wọ́n lóyún mi ní táìmù tó wá sí hajj. Allah táìmù tí wọ́n wá sí hajj. Subhanallah. Allah tó wọ́n pẹ̀lú tawaf. Allah so wí kẹ́ náà ti ṣe hajj rí. alhamdulillah. so yẹ́n mọ̀ sí ọkọ̀ ní ọ̀rọ̀ mọ́pá mùsùlùmí tí bíbá ìgbó fi lẹ́mìí wa ó kọ́ dábòbò táwọn sọ. so àwọn mùsùlùmí ìwé tó bá nìkan ṣe gbogbo ariwo tó ń pa àyàn ariwo ọjà lásán. ẹni tá a bá ń bá nájà ní ká máa wò àwa ń wá ìyọ́nú ọlọ́run Allah subhanahu wa ta'ala. yẹ́n àwọn àjọ̀dún pé ariwo yẹn ni tí mùsùlùmí tó lù rẹ̀ pé kan káriwo yẹn wá dà láwọn. nígbà tó táwa ti wo post àwọn èèyàn comment àwọn èèyàn kíjọ mùsùlùmí kan tí a ti ẹ̀sùn ọkàn mi. mùsùlùmí àti ìrọ̀lẹ́ ń pa àbòsí bẹ́ẹ̀ ṣe. kémi ṣàwá ni tèmi. àrí màá wá ní kankan kúrò lẹ́yìn ṣàwá. ṣé kí inú mi dùn nígbà tí mo ń ṣe tàwa tí mo rí àwọn bàbá kan náà wọn á gbọ́n ọmọ kékeré síbi ọrùn. bẹ́ẹ̀ni ọmọ yẹn ṣe ní làbẹ́ kan ó ṣe àìmọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn ẹ̀rọ tó wà kékeré ní àmọ́ àwọn pé ọlọmọ tó fi mi lọ kí mi lọ tiẹ̀ mọ́mọ́ ti ní ọmọ. kí n náà gbé sọ́rọ̀ ani jima di o lọmọ kan gbọ́dọ̀ rí ní àárọ̀ àná nìkan mo wà níbi tí mo ti wà lẹ́yìn mọkànlá Ibrahim láàárọ̀ àná ìfàjẹ wọn ṣe dọ́wà lọ́wọ́ ó kàn rí lọ́kẹ̀ gbọmọ kan mú bí ọmọ kékeré yẹn mo kàn rí tó lọ mo kàn rí tó lọ jẹrù sáyẹn iná tó kí ló dé ẹ máa jẹrù ẹ ní ṣe kí ló gbọmọ tó àfẹnẹ máa parí bẹ́ẹ̀ ọmọ oṣù lọdẹ ìwé lágbàdá bí ẹ báyìí ó máa parí àdé ìwé lágbàdá kálá mo ṣe wù àwọn ọmọ bá rẹ ṣe fẹ́ kẹ oníṣẹṣe sí máa wò kò sọgbọn wà nínú ẹlú ẹ kí wọn máa gbé wọn kéré àwọn ọmọ náà ti ní ẹ̀mí pé ibi tá a wà iṣẹ́ tó tóbi. ọmọ mi kan nínú àwọn ọmọ mi lè wà tí mo fẹ́ wá hajj ọdún yìí ó kàn yìí wà bá mi ní àbúrò fẹ́ kẹ́ bá ń bẹ lọ́wọ́ fẹ́ kẹ́ ṣe dùá kan tẹ́ bá ti lọ. ìpè dùá yẹn ni pé next year hajj tẹ́ bá ti fẹ́ lọ ẹ bá ń bẹ lọ́wọ́ fẹ́ kí mi àti omu ká tẹ̀lé yín. Allahu Akbar. òun ò tí ì mọ ètò olówó alẹ̀ bẹ́ẹ̀ náà kí mi àti omu ká wá. wà tó ń sẹ́nu nígbà tí wá wá ó ní àbò ẹ má gbàgbé dùá tí mo sọ fún mi náà fẹ́ wá lọ́dún tó ń bọ̀ ọmọ bí i ìgbẹ́fún lọ ṣùgbọ́n tí ìmọ̀ ẹgbọ́ ó kàn ń gbọ́ lẹ́kṣọ̀ ó dẹ̀ ní pípẹ́ ìwé karawó ìyá ìwé náà fẹ́ ẹgbẹ́ tó tó wẹ̀ pé alhamdulillah tó wá tí wọ́n rí mi lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké fáwọn ọmọ ẹnu ìgbàgbọ́ káláwọn yẹn kú àwọn náà ń gbọ́dọ̀ wọ́n wọ́n káwọn yẹn kú àwọn tààrà ṣe òfin ọmọ tí ó bẹ̀rù kú àwọn náà fẹ́ wọn kú ó lè wọ́n mọ kí ló túmọ̀ rẹ̀ wọ́n bẹ̀rù ẹ̀ wọ́n tún ti bẹ́ ìfẹ́ yẹn ó ti wà lẹ́nu wọn so mídíà ń tẹ̀rẹ̀ ni. Ọlọ́run ló dìde ṣètò ẹ̀. ẹ ká sọ̀rọ̀ kí ládàá pẹ̀lú lánàá wípé wa idha arada Allahu nashra fadilatin tuwiyat ataha laha lisana hasudin ọlá kan tí àwọn yẹn bá ń dọwọ́ bò tọ́lọ́ bá ti fẹ́ gbọ́ láyé hàn ó máa gbẹ́nu oníkèéta sí ni a máa fẹnu ba nǹkan yẹn jẹ́ a máa fẹnu bàá jẹ́ tàbí wọn di nǹkan lọ. so alhamdulilayi alladhi bi ni'matihi tatimmu salihat ọlọ́run tó kó túbọ̀ ṣe rọrùn fún wa ọba tó ṣe hajj lé rọrùn fún wa kó túbọ̀ ṣe ògbólọ́pọ̀ ẹ̀ kó jẹ́ ká lè mọ wa gbogbo ọdún tó bá ti ṣe hajj láyé ọlọ́dà kó má jẹ́ ṣe wa kó lọ kó jẹ́ ká jọ máa kópa pẹ̀lú wọn kó dẹ̀ máa gbá níjọsìn wa gbogbo wa amradul qulub tó máa bá ṣẹ́jẹ́ ọlọ́mọ ṣàdánwò wa al-Qur'an al-Karim wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi abi ẹtú ní nǹkan. alhamdulilayi ọpẹ́ ní fọlọ ìmọ́lẹ̀ tẹ̀tọ̀ sí ìmọ́lẹ̀ ti alhamdulillah ọlọ́ba ọ̀sán ní ẹ̀sán dáadáa kí ọlọ́ba ọ̀sán tí wọ́n wà náà ní ẹ̀sán dáadáa ẹ̀sán rẹ̀ ẹ̀yin ọmọ ìyá wa so inshallah ẹ bá wa fi ilé náà tẹ́tí gbá àwọn èèyàn káwọn èèyàn lè mọ̀ pé alhamdulillah fún Islam alhamdulillah fún gbogbo kọ́tà náà ń ṣètò nínú Islam bó ṣe ń rí wallahi Islam náà ní ọ̀nà òun náà ní òdodo wallahi òun náà ló fojú ọ̀hún kò sí ibòmílà ayé tó ní ẹ̀sìn báyìí tó ń ṣe gbogbo activities yìí wàhálà Islam nìkan ni so ẹ bá wa tàn ìmọ́lẹ̀ fún àwọn èèyàn ẹ bá wa ṣàlàyé fún àwọn èèyàn lẹ́yìn náà kọ́ nípa táwọn ṣe sọ náà ẹ bá wa fi because ètò ń jẹ́ dáwà náà nìyẹn nǹkan tó ń jẹ́ dáwà náà ni ẹ bá wa fi déètì gba àwọn èèyàn kẹ́ ṣẹ́ kẹ́ náà àwọn tẹ́ bá lè sọ fún lẹ́gbẹ̀ẹ́ kẹ́ sọ fún so ọ̀nà àbá wa sọ yín ní ẹ̀sán dáadáa inshallah tó yá àsìkò wa àpá òkè tó abẹ́lẹ́ wọn náà gbọ́dọ̀ kárọ̀mì ìjì fadlihi ajzilani wa iyyakum ilman nafi'an ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء Ọlọ́run bá tí wá ṣe ìpàdé mi àti yín náà ní àyè tó bọ́ níbí àyè tó dẹ̀ lọ́lá ni so tí ẹ bá ń pàdé bí nǹkan dùn ló máa ń jẹ́
abẹ́nà Allah subhanahu wa ta'ala kọ́lọ́n tó ń ṣe ìpàdé wa nínú ọ̀bàlìjánà kọ́lọ́n mọ́dẹ̀ fi nínà ṣe àrímà ká tó máa pàdé lórí dáadáa lórí dáwà tawhid lórí dáwà sunna tí ó yanjú kọ́lọ́n Allah subhanahu wa ta'ala kó ṣe fún wa ìmánì tí ó yẹ kóró kọ́lọ́n kó ṣe fún wa kọ́lọ́n kó ṣe àmẹ́sẹ̀ wa lórí dáadáa kó túbọ̀ ṣàlékún agbóyà tí àlékún dúró dédé fẹ́ nípa wa ọgbà àlìjánà náà wà ní gbogbo tá à ń ṣe gbogbo wàhálà wa pátápátá kí la fi ń wá àlìjánà náà àdẹ̀fẹ́ wọ náà kọ́lọ́n wa jọ kó wa ṣàánú wa àwa mọ̀ pé àmọ́ sí tó a mọ̀ pé àní mọ́nì tó a mọ̀ pé àyanjú tó àmọ́ kọ́lọ́n jọ kó bá gbá bá ṣe sí mọ̀ ẹ̀ kó mọ̀ jà tọ́nà wò kó sí wa lọ́mọ àlìjánà Allahumma a'tiq riqabana minna Allahumma a'tiq riqabana minna Allahumma a'tiq riqabana minna Allahumma ihfadhna واحفظنا واعصمنا أن نكون من أهل النار اللهم اجعلنا من أهل الجنة ولا تجعلنا من أهل النار اللهم إنا نعوذ بك أن نكون من أهل النار اللهم إنا نعوذ بك أن نكون من أهل النار اللهم إنا نعوذ بك أن نكون من أهل النار اللهم اجعلنا من أهل الجنة اللهم اجعلنا من أهل الجنة اللهم اجعلنا من أهل الجنة اللهم بعثنا يوم تبعثنا مع النبيين والصديقين والصالحين والشهداء وحسن أولئك رفيقا يا قلوب سأسألك وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته.